Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Bí a kò bá lè gbé lápapọ̀, ṣe bó yẹ ká lè dá dúró. Ká jáwọ́ nú àpọ̀n tí kò yọ, ká tètè gbómi lákàná. Iléyá o, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. It's not EndSARS, it is we not do again. Shemo. I said the new hashtag is we not do again. We are done. We are done with the oppression in this country. We not do again, no. We not do again. We not do again. We not do again. We are doing our own now. Nigerian people, it's time to do our own now. Let me leave you to just share your thoughts about EndSARS. EndSARS? EndSARS effectively brought about the end of this decadent system.
They might not realize it yet. Most of the time, the first shot in a war is rarely announced. Most of the time, people don't know. You know, those shots that were fired at the toll gate on the 20th of October 2020 has brought down this decadent order. I think so. It might take days, it might take months, it might take years. That's in the hand of God. But what I know is this decadent order ended on the evening of 20th of October. Olódùmarè ọba tó tóbi nínú ọlá, olórúkọ tó láàfin ọ̀run, ọba tẹ́nìkan kan ò tó, ọba tó ń gbódùdú àlẹ́sàn lọ́wọ́lọ́wọ́, àti mọ̀ bó ti ṣe é ṣe wà láì. Ojú ọ̀gbẹ̀yìn aṣebi ẹ̀yìn àgbàlagbà wèrè, bẹ́ẹ̀ fẹ́ kí Yorùbá ó dá dúró, ọlọ́wọ́ bá mi ó gbàgbára lọ́wọ́ yín ó jàre. Ẹ̀yin èèyàn burúkú tẹ̀ fi wàhálà sí wàhálà fáwọn èèyàn ìkúnnù, ọlọ́wọ́ bá mi ó gbé wa jẹ́rí yín wà láì. Nàìjíríà ò létò fún gbogbo ènìyàn mọ́ o. Àkànbí bá kẹ́rí ọ̀rọ̀ mo tún gbẹ̀rù ewì dé, ọlọ́wọ́ bá mi ló làkójọ. Ọba tó ń fún mi lọ́rọ̀ yìí sọ kèé sọ pé orí kèé ṣèmìyàn. Kò sí táwa lórí yìí fẹ́ ṣe fún wa mọ́. Ẹ jẹ́ kájọ pawọ́pọ̀ kájọ fìmọ̀ ṣọ̀kan. Gbogbo ẹ̀yin àgbààgbà ẹ pawọ́pọ̀ kẹ́ ẹ jẹ́ kájọ ṣe yìí kó lè bá a dání. Nàìjíríà ti ẹ̀sáyà, ẹ jẹ́ ká lọ wá tó ń ṣe ká lọ tàkàtà sílùú mi. Àwọn olórí wa ò gbádùn mọ́ o. Ẹ káàbọ̀ sórí ètò, ẹ káàbọ̀ ẹ̀yin èèyàn mi. A ní láti máa pariwo àwọn èèyàn wa ká máa pariwo ẹ̀ takuntakun ká máa kéde ẹ̀ kó máa dúró ní ọkàn wọn, kán máa ní ìsinmi, pàápàá jùlọ àwọn ọba wa, àwọn tó jẹ́ olórí ní ilẹ̀ Yorùbá àti àwọn gómìnà, àwọn olóṣèlú tó wà ní ilẹ̀ Yorùbá. Ẹ ṣeun bí mo ṣe ń bá bọ̀. Nígbà tí ọ̀rọ̀ ti wá rí báyìí, wọ́n á wò pé ẹ dúró náà, kí wá ní ipò àwọn ọba wa báyìí o ní ilẹ̀ Yorùbá, nígbà tó ti jẹ́ wípé nísìnyìí a ti pariwo kí ló sì mú mi mú ọ̀rọ̀ yìí jáde wá ní ìjẹta yìí àbí ọjọ́ Monday náà ni a rí àwọn àgbẹ̀ tó wà ní Kogi tí wọ́n tẹ̀ fi iṣẹ́ yẹn ránṣẹ́ sí mi, tí wọ́n jáde tí wọ́n ṣe protest jáde lórí àwọn Fúlàní tí wọ́n ń jẹ oko wọn pé àṣejù lè ti wá pọ̀ jù, àwọn tí ń lùsì owó, wọ́n ń lùsì oúnjẹ, wọ́n ń lùsì ẹ̀mí, gbogbo nǹkan náà ti pàdánù lórí ọ̀rọ̀ àwọn Fúlàní yìí náà ni tí wọ́n ń jẹ oko wọn káàkiri. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn yìí wọn ò yéé sinmi, wọn ò dákẹ́. Ẹ wo ohun tó tún ṣẹlẹ̀ ní Kwara yẹn, wọ́n mà ti káwọn èèyàn lọ sí ẹgbẹ́ wọn láì gbẹ́jọ́, láì lọ ilé ẹjọ́, láì ṣèwádìí bóyá wọ́n jẹ̀bi wọ́n jàre, wọ́n ti kó wọn lọ sẹ́wọ̀n lórí ọ̀rọ̀ Fúlàní. Wọ́n láwọn kan jí káò, àwọn kan ṣe kinní kan. Kò wá sí Yorùbá tó tiẹ̀ jàre rí, Yorùbá ò jàre mọ́ báyìí. Kò sínú ẹjọ́ lọ́wọ́lọ́wọ́ tá a wà bá tí Yorùbá ti ń jàre. Tó bá ti pa Fúlàní àti Yorùbá papọ̀ báyìí, Yorùbá ló máa jẹ̀bi bò. So àwa ń wò wípé gbogbo nǹkan tó ń lọ ní ilẹ̀ location 9 nísìn, kí ni ipò tí àwọn ọba wa, ẹ̀yin ọba wa, ẹ bá wa ṣe kí wọ́n gbọ́ mẹ́sẹ̀jì wa, gbogbo ẹ̀yin tẹ́ mọ̀ wọ́n, tẹ́ súnmọ́ wọn, ẹ ṣe káàkiri kí wọ́n pín. Ṣé ọba, kí ni ipò àti àṣẹ àbí ojúṣe gangan tá a máa wá fi sọ wípé àwọn ọba wa ní lásìkò tá a wà yìí o, afẹ́káyànnà náà lẹ́ni. Tó bá jẹ́ pé wọ́n sì ní ipò àbí àṣẹ àbí ojúṣe tí wọ́n ní gẹ́gẹ́ bí ọba, ẹ jẹ́ ká analyze ká ṣàlàyé ẹ̀ sìn pé gẹ́gẹ́ bí ọba o, ojúṣe tí wọ́n ṣe lélẹ̀ nísìn ní orílẹ̀-èdè Nàìjíríà àbí ní ilẹ̀ Yorùbá. Tí wọn ò bá sì ní ipò, tí kò bá sí wọ́n nípò, ọba ni wọ́n, ṣùgbọ́n tí kò bá sí ojúṣe mọ́, bóyá wọ́n kàn ń jẹun ni, a kàn ń bọ́ wọn ni, ìjọba kàn ń bọ́ wọn ni, kò sí ojúṣe kankan tó ń ṣe mọ́, àbí kò sí àṣẹ kankan mọ́, àbí wọn play role kankan mọ́. Ẹ jẹ́ ká mọ̀ ní àṣálẹ́, gbogbo ẹ̀yin tẹ́ bá súnmọ́ lọ́balọ́ba, ilé ọba làwa náà ti wá, ṣùgbọ́n bí gbogbo ẹ̀ tí ń dorí kodò yìí àti ìmọ̀ ibi tá à ń bá lọ báyìí, ẹ jọ̀ọ́ a fẹ́ kí àwọn èèyàn wa kán bá wa sọ̀rọ̀. Ṣé àwọn ọba wa yìí kí ni ojúṣe wọn ti, torí pé kí ni
ní àkókò tá a wà yìí ẹ wò àwọn gómìnà nígbà tá a tẹ̀ ti gbọ́ pé wọ́n ti fi àwọn ọba sí abẹ́ local government àwa mọ límìtì àmọ́ extent tí wọ́n fún wọn lágbára dé bóyá ọba wọ́n kàn tiẹ̀ wá ń bọ́ wọn ní o bíi alájẹ ìbọ́kọ̀ alájẹ ìbọ́kọ̀ bóyá bá ṣe máa sọ nìyẹn tó jẹ́ wípé wọn ayé oúnjẹ ni wọ́n wá báyìí kò sí àṣẹ kankan kò sí ìgbésẹ̀ kankan torí pé kí ni àwọn tó bá yẹ pé wọ́n ní ojúṣe tí wọ́n ń ṣe tí wọ́n fi àwọn sẹ́ríkì jẹ tí wọ́n fi àwọn sàkìn jẹ tí wọ́n ń ṣe gbogbo ẹ̀ kí ni ojúṣe tí wọ́n kí ni ipa wọn kí ni ipa tí àwọn gangan ń kó lórí ọ̀rọ̀ àwọn Fúlàní yìí kí ni ipa tí wọ́n ń kó lórí ọ̀rọ̀ àwọn Fúlàní ẹ wò àwọn olóṣèlú torí wọn pe àwọn ọlọ́ba àmọ́ ìpàdé tí wọ́n jọ ń ṣe àwọn olóṣèlú ṣì ń bára wọn ṣèpàdé wo ìpàdé tí Arẹ́gbẹ́ṣọlá àbí kí ló ń jẹ́ Tinubu police minister àwọn ìjòyè wọn ní àwọn ìjòyè kan tó ń para wọn pọ̀ lónìí ni wọ́n ṣèpàdé ìpàdé kí ni wọ́n ẹ gbọ́rọ̀ tí wọ́n ń sọ ẹ gbọ́rọ̀ tàrẹ́gbẹ́ ń sọ o Arẹ́gbẹ́ ní láti máa sọ wípé àwọn mọ̀ wípé ìjọba Buhari ó ń ṣe iṣẹ́ takuntakun lórí ọ̀rọ̀ security ẹni ó assure pé President Muhammadu Buhari administration is working towards adequate security nationwide bóun sì ń bẹ gbogbo àwọn citizens pé and is urging all citizens to support government efforts ẹ gbọ́ ẹ̀yin èèyàn mi ọ̀rọ̀ ní lẹ́nu Arẹ́gbẹ́ṣọlá o bàbá Arẹ́gbẹ́ṣọlá náà dẹ̀ ń pè mí o mọ̀ ẹ mú kanu méjèèjì nígbà tí àwọn tá a wò wípé wọ́n jẹ gómìnà tí wọ́n ṣe àkóso lórí ilẹ̀ Yorùbá tó jẹ́ pé ìrònú ibi tí wọ́n ń ronú lọ lélẹ́yìí àwọn ti south náà a gbọ́ pé wọ́n meet àwọn gọ́fúnà wọ́n meet pẹ̀lú àwọn ministers wọ́n meet wọ́n sọ̀rọ̀ nípa restructuring nǹkan kan bẹ́ẹ̀ yẹn ẹ ti mọ̀ pé gbogbo àwọn tó wà nídìí kò sí lérí olóṣèlú kankan lérí olóṣèlú àfi èyí tí ó bá tẹ́ ẹ bá mọ̀ pé kò tẹ́ ẹ lè jẹ́ olóṣèlú ló máa sọ wípé òun fẹ́ kí ìpín ìbílẹ̀ kọ̀ọ̀kan kó dá dúró lérí olóṣèlú kankan tó máa sọ wípé ó yá o òun tí ẹ jẹ́ ká dá dúró nílẹ̀ wa o kí wá ní àwọn ọba ipò wo ni àwọn ọba wà tá a bá mọ̀ pé wọn ò nípò wọn ò ní ojúṣe mọ́ wọn ò ní àṣẹ mọ́ kí ni ìgbésẹ̀ tá a máa gbé lórí ọ̀rọ̀ àwọn ọba ìtorí kò yé wa mọ́ bóyá ṣé ká sọ wípé kí wọ́n káńsù ọba ní ilẹ̀ ká kúkú káńsù ọba ní ilẹ̀ Yorùbá a fẹ́ mọ̀ bóyá wọ́n sì lójúṣe àti rí irú ọba kan tó jẹ́ pé níṣẹ́ ẹwọ́rú ọba Ọláìrọ̀gùn sìn bàbá yẹn ti ẹ̀kú iṣẹ́ ẹ wo iléèwé ọ̀fẹ́ tí wọ́n kọ́ fún àwọn èèyàn high school tí wọ́n kọ́ fún àwọn ọmọ ní Ìlá Ọ̀ràngún tí wọ́n ń sanwó ọba kan nìyẹn ọba kan ló ń jó disco káàkiri tó ń ṣe wọ́n káàkiri ìyẹn náà ọba ló máa pera ẹ̀ àwọn ọba kan ló jẹ́ pé ìgbádùn náà wá gbádùn tiwọn wọn wáyé wá ṣe ìdarí àbí àkóso kankan àwọn ọba kan náà nìyẹn kí wá ní ọba kan náà látún rí tó jẹ́ pé ó ń kó gbogbo àwọn èèyàn sọ pé báwọn lẹ ṣe máa àwọn yìí ò tiẹ̀ lórúkọ kò sẹ́ni tó mọ̀ wọ́n ṣùgbọ́n àwọn tá a tiẹ̀ wá mọ̀ gan tó jẹ́ pé káàkiri àgbáyé first class ni wọ́n ibikíbi tán bá wọ̀ báyìí gbogbo ayé ló máa gbọ́ CNN máa gbé ọba òkínní kan wà bí ọba òkínní kan wà bẹ́ẹ̀ nǹkan kan bẹ́ẹ̀ yẹn lórí ọ̀rọ̀ Fúlàní ọ̀rọ̀ àwọn tí ń jẹ oko yìí torí ẹ̀yin èèyàn mi ẹ má jẹ́ kí n parọ́ tàn yín jẹ kì í ṣe pé bóyá wọ́n mọ̀ọ́mọ̀ jẹ oko pé ebi ló ń pa màálù o èmi ṣe ń sọ wípé wọ́n mọ̀ọ́mọ̀ fẹ́ rẹ̀ kí wọ́n fi ebi yẹn pa ilẹ̀ wa kí wọ́n fi ebi yẹn kí wọ́n lé àwọn èèyàn pátápátá ká yọwọ́ kúrò lọ́rọ̀ oko ká má dá oko mọ́ kébi wá pa àwọn èèyàn wa torí pé wọ́n mọ̀ wípé tí ebi bá pa àwọn èèyàn ebi ò kí ń wọnú kọ́rọ̀ mi wọ̀ làwọn Yorùbá máa ń sọ bẹ́ẹ̀ sì ni ebi ò kí ń wọnú o kọ́rọ̀ mi wọ̀ o ẹni tẹ́bi bá ń pa báyìí kò lágbára àti jà ẹni tẹ́bi bá ń pa bẹ́ẹ̀ ni kò lágbára láti jà á kọ́kọ́ máa wò pé kí ni ọ̀rọ̀ tó bá wọn ni wọ́n ní ẹbí ohun wọnú kọ́rọ̀ mi ìwọ̀ náà máa ń sọ àwọn pípù yìí wọ́n sì mọ àṣírí tó wà nù pé kébi pààyàn ṣé a máa lajú wa sílẹ̀ a máa wò wọ́n ni àwọn kan ni wọ́n dìde àwọn àgbẹ̀ kan náà kóra wọn dìde ní
Kogi state yìí tí wọ́n dìde tí wọ́n protest káàkiri àwọn àgbẹ̀ tí wá ń kọ́ kí ló dé tí àwọn àgbẹ̀ wa tó wá di pé ṣe là ń sunkún káàkiri ẹ gbà wá o wọ́n tún ti wá jẹko wa níbí o wọ́n tún ti wá joko wa lọ́hùn o thank you prince wọ́n tún ti wá joko wa níbí o wọ́n ti pààyàn kan o wọ́n ti múyàn kan o ṣe la wá ń pariwo káàkiri ó wá dàbí ẹni pé àti ẹ̀ ní bí àrìn àbí àti ẹ̀ ní kankan tá a máa ṣe àwọn àgbẹ̀ wa tó jẹ́ wípé láyé ìgbà tá à ń dàgbà sókè tá a bá lọ sínú oko báyìí wọ́n ti máa ń fi hàn wá ni wọ́n máa fi hàn wá báyìí wọ́n máa so nǹkan mọ́ ibi wọ́n lè aṣọ pupa red cloth wọ́n lè mú kan so mọ́ ara oko wọn ni wọ́n fi pààlélé ni tó sì jẹ́ wípé ẹ̀rù gan wà tí wọ́n gan bá ti dé oko yẹn báyìí wọ́n máa mú aṣọ pupa wọ́n máa fi ṣe àwọn nǹkan kan tó máa fi ní wọ́n pààlè sí oko rí àwọn nǹkan kan tí wọ́n máa ti ṣe sí oko tó jẹ́ pé gan èèyàn gá ti mọ̀ wípé ibi àìwọ̀ lélẹ̀ ibi tóun ò gbọdọ̀ lọ lélẹ̀ ibi tóun ò gbọdọ̀ dé lélẹ̀ ṣùgbọ́n láyé ìsìn kò sẹ́ni tó ń kọ́ àwọn bàbá yẹn láti mọ nǹkan tí wọ́n máa ṣe nígbà yẹn mo ń bá bàbá mi kan sọ̀rọ̀ ní ìjẹta wọ́n ń bá mi sọ̀rọ̀ oko àwọn nǹkan ọ̀gbìn àwọn sọ pé eléyìí tẹ́sí tí Buhari tí àti àwọn Fúlàní tí wọ́n ti dára wọn síta tẹ́yìn bàbá tá a ṣe nǹkan kan ṣe ni wọ́n ń jẹ́ kó yé mi pé ṣáwọn wá jẹ́ Fálàyé ni àbáwọn jẹ́ wọ́n ṣàdárúkọ àwọn kọ̀ọ̀kan pé tí Fúlàní tán bá bí dáa kó wá wọ oko ti tàwọn á mọ̀ pé Yorùbá ń bẹ ayé ń bẹ ọ̀run wà pẹ̀lú tó bá wá jẹ́ bẹ́ẹ̀ kí ni àwọn àgbẹ̀ wa níbo ni wọ́n fojú sí àwọn ẹgbẹ́ wo ni àwọn àgbẹ̀ náà kí ló dé táwọn náà lè kóra wọn jọ láti ẹ̀tijọ́ wípé bí wọ́n máa gba ọ̀dọ̀ kábíyèsí lọ ni a sọ wípé kán má ṣe nǹkan tó yẹ kán ṣe èmi sì gbàgbọ́ pé àwọn nǹkan kan wà tí àwọn àgbẹ̀ wa lè máa ṣe láti ran ara wọn lọ́wọ́ pé ẹ wá o gbogbo ẹ̀yin àgbẹ̀ tẹ́ wà ní ìlú Oǹdó gbogbo ẹ̀yin àgbẹ̀ tẹ́ ẹ má fi dá pé èmi nìkan mò ń dáko èmi kan mò ń ṣe kíní kan lótìtọ́ àti mọ̀ pé gbogbo àwọn jẹgúdújẹrá olóṣèlú yìí wọ́n ti yàbàrà sídìí kán máa dá oko ara àwọn nǹkan tó ń kówó pamọ́ sí àwọn náà fẹ́ gba gbogbo nǹkan kó jẹ́ pé ọmọ tálákà máa tálákà lọ ni ọmọ tálákà máa tálákà lọ ebi máa pẹ́ tẹ́bi ń pa lọ ni àwọn sì fẹ́ máa jẹ gàba lórí àwọn tálákà lọ nǹkan tí wọ́n ń gbìyànjú láti ṣe nìyẹn àwọn sì mọ̀ wípé gbogbo ibi tí wọ́n ń jẹ sí tí wọ́n ti ń rówó kó jẹ wọ́n mọ̀ wípé agreement tó wà láàrin àwọn àtijọba àpapọ̀ ni pé táwọn bá ti ń fún wọn lówó àwọn yẹn ò lè béèrè wọn rẹ́dì láti béèrè wọn pé ó yá ẹ wá san gbogbo owó tẹ́ kó jẹ ẹ wá san gbogbo owó tẹ́ kó jẹ kí ló wá dé tó jẹ́ pé gbogbo àwọn àgbẹ̀ yẹn kí wọ́n kóra wọn jọ o ní Oǹdó ní Èkìtì o ní Ọ̀ṣun state ní o ní Ìbàdàn ní o ṣé bí wọ́n ṣèpàdé ẹlẹ́gbẹ́ àwọn ẹgbẹ́ ẹlẹ́rọ ẹgbẹ́ aláta ẹgbẹ́ oníkíní gbogbo ẹ̀yin tẹ̀ ń ta wóróbo tẹ̀ ń ta kan oúnjẹ jíjẹ náà kẹ́ ẹ darapọ̀ máwọn àgbẹ̀ kí gbogbo àwọn àgbẹ̀ kóra wọn jọ pọ̀ ó dilé kábíyèsí ẹ̀yin ọba tá a bá mọ̀ pé bá bó ṣe ń lọ yìí tí wọ́n febi pa wá tí àárí oko lọ àárí oko dá ẹ má wàá gbàgbé pé àwọn Fúlàní kan náà àwọn Fúlàní tó jẹ́ wípé darandaran níṣẹ́ wọn iṣẹ́ màálù níṣẹ́ wọn àwọn Fúlàní ló ti wá dé ilẹ̀ Yorùbá tó jẹ́ wípé àwọn Fúlàní gangan wọ́n wá ti gba iṣẹ́ àgbẹ̀ mọ́ wa lọ́wọ́ ní ilẹ̀ Yorùbá ó mà ṣe ni láàánú o wọ́n kọ́kọ́ ti bọ́dà wa ná pé àti oúnjẹ o àtòwò oúnjẹ tẹ́ ń ṣe àwọn èèyàn á lọ sí Kútọ̀nù wọ́n á lọ Bàdágìrì wọ́n á lọ gbogbo ẹ̀ wọ́n á lọ gbé ráìsì wọlé wọ́n á gbé òróró wọ́n á ra tọkí wọ́n á ra chicken wọ́n á ra gbogbo ẹ̀ àwọn títọ́ Kútọ̀nù náà wọ́n á wá sílẹ̀ wa wọ́n á kó mò wọ́n á kó àwọn nǹkan kan náà ní exchange ọrọ̀ ajé ó ń wọlé ó ń wọ̀ta ṣùgbọ́n nísìn láti bí ọdún mélòó gbogbo ọrọ̀ ajé yẹn ti stop báyìí anybody tán bá gbámú ó ti dòfin ṣùgbọ́n ní north wọn ò ṣí sílẹ̀ mélòó la máa pariwo fún àwọn èèyàn wa láti jẹ́ kí òye wọn kó ṣí kí etí wọn kó ṣí pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí nǹkan tí wọ́n ti plan láti jẹ́ pé kí ilẹ̀ orílẹ̀-èdè kí ilẹ̀ Yorùbá kó di ilẹ̀ aṣálẹ̀ kó di ilẹ̀ tí wọ́n gbà
kó di ilẹ̀ tó jẹ́ titi wọn pátápátá. Àwọn èèyàn wa wọn sì tí gbọ́ náà bó tẹ̀ jẹ́ pé àwọn kọ̀ọ̀kan ti ń tají nínú wọn. Ẹ̀yin àgbẹ̀ kí ló dé tí ẹ lè ṣèpàdé kẹ́ wá kóra yín jọ pọ̀ pé ó yá o ó di Aláàfin ò torí a ní láti mọ ojúṣe táwọn bàbá ń ṣe báyìí gbogbo ẹ̀yin lọ́balọ́ba láàfin. Ṣé àṣẹ ti kúrò? Ṣé kò sí àṣẹ kankan mọ́ lẹ́nu yín? Ẹ jẹ́ ká mọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ bá sì máa ń rìn sí wọn náà ẹ jẹ́ ká mọ ibi tí wọ́n táwọn ọba wa belong sí báyìí. Bóyá a nílò ọba mọ́ ní ilẹ̀ Yorùbá ká mọ̀ báyìí. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé wọ́n sì ní ojúṣe tí wọ́n ní àṣẹ tí wọ́n lè pa tí wọ́n ní ipa tí wọ́n lè kó, èmi lérò pé kò yẹ kí ọ̀rọ̀ yìí kó dé ibi tó dé lónìí yìí. Bí àwọn ọba wa tí wọ́n bá lè ké sí àwọn gómìnà nígbà tó ti jẹ́ pé wọ́n ti fi wọ́n sábẹ́ local government ó ga o demotion. Tí àwọn ọba wa tí wọ́n lè bá àwọn gómìnà sọ̀rọ̀ kí wọ́n pariwo síta fún wọn pé ẹ wá ẹ̀yin gọ́fúnà tí ẹ bá wá nǹkan ṣe lórí àwọn sẹ́ríkì tẹ̀ ń fi jẹ káàkiri torí a gbọ́ pé àwọn gófún ó ní MOU memorandum of understanding àbí kí náà ń pè tí àwọn Fúlàní tó máa ń sign àbáwọn tí wọ́n bá jẹ́ pé wọ́n wá tẹ̀dó sílùú kan tó máa sign pé ókè o bá a ṣe ń ṣe nílẹ̀ wa lélẹ́yìí wọ́n máa fi ẹ́ jẹ kínní o ìwọ ló lórí wọn o ìwọ ni kínní kan o. Bẹ́ẹ̀ ni bàbá mi a ní láti end Nàìjíríà location náà yẹn kò fọ́ location náà ó ti túká ó ti fail ó ti tán pátápátá. Ẹ má jà tanra wa jẹ mọ́. Ẹ wo orú Arẹ́gbẹ́ṣọlá tó jẹ́ pé a mọ bó ṣe rí kó tó débi ipò òun náà ti lẹ́ẹ̀ran lẹ́ẹ̀kẹ́sìn tó ń sọ fún wa pé òun àṣọ wa pé ní ìpàdé tó ń ṣe lénìí nìyẹn o. Ṣáwọn tá a máa dúró tì nìyẹn? Ṣáwọn tá a máa dúró dè nìyẹn? Àbáwọn tí wọ́n fi ọgbọ́n rà wá díẹ̀ di 2023. Ẹ̀yin èèyàn mi tẹ́ ẹ bá ní àwọn èèyàn yín nílé tẹ́ ẹ ní àwọn èèyàn yín lóko tẹ́ ẹ ní àwọn èèyàn ibikíbi tẹ́ ẹ ní àwọn èèyàn yín kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí máa pariwo fún wọn báyìí nísìnyí pé èyí tó bá máa dáná sun voters card ìwé ìdìbò kán tètè lọ máa dáná sun báyìí. Tó o bá níwèé ìdìbò bẹ́ẹ̀ nìkan ṣe sọ lórí program yẹn tó o bá níwèé ìdìbò tó o bá ní ìwé tó máa dìbò o ní wà tempted pé o wá fẹ́ lọ sí ibi tó ti máa dìbò láti lọ gbẹ́nu kàbẹ̀ o fẹ́ lọ síbẹ̀. Ta ló wà ní Nàìjíríà ń sìn tó jẹ́ afọ́jú àfi afọ́jú gan tó bá fọ́ lójú kò ṣe pé tí ẹ̀ di ó máa gbúrò pé ìlú ti le ìlú òdù. Ọmọ wípé bó o fọ́ lójú gan wàá gbọ́ òórùn wàá gbọ́ òórùn pé ìlú ò dùn mọ́ ìlú yẹn ò dùn mọ́ ìlú yẹn kan báyìí. Kúkú ṣe jẹ́ ká kéde gbogbo àwọn tó bá ní voters card má sọ pé kinní kan a máa vote wọn jáde ní tálẹ̀ ń vote jáde. Lè vote anybody wọn jáde mọ́ wọ́n ti rà yín. A ti gbé program jáde a ti show ibi tán ti rí màálù dúdú mọ́lẹ̀ fún yín fún gbogbo ọmọ Nàìjíríà nílé lóko tí wọ́n ń pe ẹlẹ́dàá gbogbo ọmọ Nàìjíríà síbẹ̀ o pé tàwọn ní kẹ́ ẹ máa ṣe o tàwọn ní kẹ́ ẹ máa gbọ́ tí n bá tún ní fídíò yẹn máa kú tún play tàwọn ní kẹ́ ẹ máa ṣe o tàwọn ní kẹ́ ẹ máa gbọ́ o gbogbo táwọn bá ti ń ṣe kó máa wù yín kó máa dùn mọ́ yín nínú ni wọ́n ti pe ẹlẹ́dàá gbogbo àwọn èèyàn sí. Mo sì sọ̀rọ̀ mo fi àṣẹ ọ̀run sọ̀rọ̀ àṣẹ tó dá ayé àtọ̀run gbogbo májẹ̀mú gbogbo èpè gbogbo ègún gbogbo àṣàsí èdì gbogbo iṣẹ́ ibi tẹ́ ẹ ṣe lórí gbogbo ọmọ Nàìjíríà àbọ̀mọ ìran Yorùbá láti máa tẹ̀lé yín fún iṣẹ́ ibi lónìí. Agbára tó ń mú òjòrò tó tún ka kúrò agbára yẹn bàjẹ́ mọ́ yín lọ́wọ́ lónìí. Gbogbo ẹ̀yin olóṣèlú gbogbo ibikíbi àfi tẹ́ ẹ bá tẹ ilẹ̀. Èmi dúró lórí àpáta ayérayé o ilẹ̀ mìíràn ìyanrìn ni mo sì fi ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn wẹ̀ tí í ṣe ẹ̀jẹ̀ ọmọ bíbí Ọlọ́run kan ṣoṣo tí a fi ṣe ìràpadà ayé. Àfi tẹ́ ẹ bá gbórí ilẹ̀ ṣùgbọ́n níwọ̀n ìgbà tẹ́ ẹ bá ń gbórí ilẹ̀ tẹ́ ẹ ń dúró lórí ilẹ̀ tẹ́ ẹ ń mí atẹ́gùn tí Ọlọ́run fi fún gbogbo ayé símú láì sanwó atẹ́gùn tẹ́ ẹ ń mí sínú gbogbo ibikíbi tẹ́ ẹ bá wọ̀ lórí gbogbo ọmọ Nàìjíríà àbí lórí gbogbo ọmọ Odùduwà láti ba ayé wa jẹ́ láti ṣe sọ wípé ẹ tún fẹ́ fi wá sínú ìgbèkùn election kẹ́yìn ṣáà máa bá titi yín lọ kí gbogbo ẹ̀ nígbà tí ò kàn yín kò ń ṣẹ̀yìn lẹ́yìn ní tírélà ń répa
kò ń sẹ́yìn ni wọ́n ń pa lóko, kò ń sẹ́yìn náà ń dú lọ́rùn, kò ń sẹ́yìn ni ilé wó pa, kò ń sẹ́yìn làgbàrá wọnú ilé yín. Níwọ̀n ìgbà tẹ́ bá sì tún sà tẹ́ ń káàkiri tẹ́ ń ṣe kinní bẹ́ẹ̀ ilẹ̀ ó máa lòdì sí yín ni. Ohun tẹ́ ẹ bá fẹ́ lo gbogbo àwọn nǹkan tẹ́ ń wọlé tẹ́ ń lò fún ó máa dojú ìjà kọ yín, á dojú ìjà kọ ọmọ yín, á dojú ìjà kọ aya yín, á dojú ìjà kọ randíran yín lágbára Ẹlẹ́dàá lórúkọ Jésù láṣẹ ọ̀run ó máa dojú ìjà kọ yín ni. Gbogbo ibi bí Olúwa ṣe ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ, gbogbo ẹ̀yin olóṣèlú tẹ́ ń ṣiṣẹ́ ibi káàkiri àti gbogbo ẹ̀yin aṣojú àtẹ̀yin agbódegbà ní ilẹ̀ Yorùbá tẹ́ ń wo àwọn èèyàn tí wọ́n ń jẹ ìyà tí àwọn ọmọ ń lọ sílé ìwé òbí mọ nǹkan tó tẹ̀kì ní láti rán ọmọ lọ sílé ìwé kọ́mọ tó kàwé á ṣe assignment á ṣe homework á ṣe group study á ṣe ìṣòru á gbé ọ̀sán á ṣe gbogbo ẹ̀ ọmọ yẹn á wá jáde tán á wá di alárìn kiri ọmọ yẹn á wá jáde tán á wá dẹni tí òun náà tún ń já pọ́ọ̀sì gbà kiri ọmọ yẹn á wá jáde tán á wá dẹni tí wọ́n ń mú wọ ẹgbẹ́kẹ́gbẹ́ káàkiri tí wọ́n ń lò káàkiri nígbà tí ó ṣiṣẹ́ bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé sọ fún èèyàn búburú pé kì yóò dára fún un ọ̀rọ̀ Ọlọ́run náà ló tún sọ fún ẹ pé ọjọ́ ènìyàn búburú bíi koríko tí a gbìn ni tí a máa ké lulẹ̀. Èmi wá dúró lórí ọ̀rọ̀ Ọlọ́run yẹn, ọ̀rọ̀ tá a fi dá ayé tá a fi ṣẹ̀dá ọ̀run. Mo dúró lórí ọ̀rọ̀ ẹni tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù. Gbogbo ibikíbi tẹ́ ẹ̀ ń wọ̀, gbogbo olóṣèlú pátápátá tó ń bẹ ní ilẹ̀ Nàìjíríà, gbogbo ẹnikẹ́ni tó fọwọ́sowọ́pọ̀ àti tó ń gba agbódegbà tó ní kí ayé àwọn èèyàn kó máa tẹ̀síwájú ní oko ẹrú tẹ́ fi wá sí yìí 2023 tẹ́ ẹ̀ ń retí yìí kò ní dé bá yín ní orúkọ Jésù. Bẹ́ẹ̀ ni ní àṣẹ Ẹlẹ́dàá, ní agbára àwọn tó nílẹ̀ tó tẹ̀dá ilẹ̀ yẹn 2023 tẹ́ ẹ̀ ń pète pèrò fún tẹ́ ẹ̀ ń dúró wípé 2023 yìí òun ni ẹ tún máa gbàjọba. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní pé kí ayé àwọn èèyàn kó má rọrùn lórílẹ̀-èdè, àwọn tó wà lókè òkun gan ọkàn wọn ò balẹ̀ mọ́. Bá a bá ṣiṣẹ́ báyìí ṣe là ń sáré kiri torí àwọn tó wà nílé ni àwọn kò gbádùn ayé wọn mọ́ lórí bọ̀dá mi o, ẹ̀gbọ́n mi o, àbúrò mi o, ẹni tí ò ṣe bọ̀dá tí ò ṣe àbúrò tí ò ṣe ẹ̀gbọ́n gan tí ò ṣe ìyá gan. Báwo ló ṣe máa wo àwọn èèyàn tó jẹ́ wípé wọ́n ń jìyà, ìyà ń jẹ wọ́n tí wọ́n máa dákẹ́. Ẹ̀yin wá tún gbèrú ẹwù bẹ́ẹ̀ ṣe títí láì ṣe pé bí ń pa yín. Elébi gangan ni yín, gbogbo ẹ̀yin gómìnà, gbogbo ẹ̀yin aṣojú elébi ni yín, ẹ̀yin ọba elébi, ẹ̀yin àgbààgbà elébi. Bẹ́ẹ̀ bá yẹ elébi èèyàn máa kó oúnjẹ pamọ́ tí ò ń ṣe pé bí ń pa nínú ilé, àwa máa kó oúnjẹ tí ó yẹ kí gbogbo ìlú tí ò ń ṣe pé òòrùn oúnjẹ jẹ wà máa kó pamọ́. Bẹ́ẹ̀ bá tálákà ayé àti ọ̀run lẹ̀yin gómìnà, ẹ̀yin lẹ tálákà jù ní gbogbo ayé àtọ̀run, gbogbo ẹ̀yin olóṣèlú yẹn ẹ̀yin lẹ tálákà jù. Torí bẹ́ẹ̀ bá tálákà, bẹ́ẹ̀ bá ya tálákà, ẹ ní máa wò wípé kí ẹ máa kówó mì, kí ẹ máa kówó jẹ. Ẹ̀rù ń bà yín pé tẹ́ ẹ bá kúrò nídìí òṣèlú yẹn kò sí tẹ́ ẹ fẹ́ yà sí mọ́, kò síṣẹ́ tẹ́ ẹ fẹ́ ṣe mọ́, olè nìyẹn, oníjẹkújẹ nìyẹn, tálákà nìyẹn. Ẹ̀yin ọba tẹ́ ẹ rò wípé tẹ́ ẹ bá sòótọ́ ọ̀rọ̀ ìjẹ yín ó máa bọ́ kúrò, ìjẹ nǹkan tí àwọn federal government tó ń fún yín jẹ, owó tó ń kó fún yín àbípò tó ń fún àwọn ọmọ yín torí wọ́n sọ wípé wọ́n ní kán má rí wọn fín. Ẹ̀dẹ̀ ń ṣe búburú lọ, ayé àwọn ọmọdé ń bàjẹ́, ayé gbogbo ẹ̀yin tẹ́ ń ṣàkóso lé lórí ó ń bàjẹ́ lójú ẹ̀mí yín. Kí láǹfààní yín? Tálákà nìyín, tálákà ló máa ń hùwà tálákà ní nǹkan máa ń jọ lójú ló máa ranjú wọ̀n mọ́ nǹkan. Tálákà ló máa rélè lálòun ó wù òun ó ti rà á, ó tún rí tọ̀hún ó ti rà. Tálákà ni tó o bá jẹ́ tálákà. Ẹni tó jẹ́ ọlọ́rọ̀ mọ̀ tó ń pè ní ọ̀rọ̀ ni wà á ní ìtẹ́lọ́rùn, wà á ní ìfọ̀kànbalẹ̀. Tó jẹ́ aṣọ méjì ló ń wọ̀ ni, aṣọ ẹ láṣọ kò ní wù ẹ́ lójú. Ọlọ́rọ̀ náà ń pè bẹ́ẹ̀. Ìwọ tó o bá ti ní ojú kòkòrò tó ń wò hẹ̀hẹ̀ gbogbo ayé ló fẹ́ kójọ, tálákà ni ẹ́. Bẹ́ẹ̀ ni ìyálé tálákà ló máa ń ṣe bẹ́ẹ̀, tálákà ni ẹ̀yin olóṣèlú tálákà.
èyí tó jẹ́ wípé atọrọjẹ nìyí tẹ́ ẹ̀ bá ya tọrọjẹ ẹnu yín kò tọrọ àwọn ọmọ tẹ́ ẹ̀ ń ṣàkóso lé lórí ọmọ iléèwé pọ̀ jaburata àwọn ọmọ primary school ìmí ò tiẹ̀ lọ school mọ́ nítorí 1,000 3,000 owó òwe kò lọ school mọ́ ẹ̀dẹ̀ ń àmáǹtì owó ẹ̀ ń kówó sí inú ilẹ̀ ẹ̀ ń kówó sí abẹ́ ẹgbó ẹ̀ ń kówó sílé ẹ̀ kó sí gbogbo ẹ̀ ìyà ń jẹ àwọn èèyàn àti tún wá jẹun ó wá dogun wọ́n tún bọ́ sóko pé káwọn dá oko kí wọ́n dá oko kí wọ́n lè máa rí nǹkan jẹ fún ara wọn ṣùgbọ́n ẹ̀yin sọ wípé ẹ̀yin wá ń gbàbọ̀dè wọ́n ń pariwo pé wọ́n máa ń pa àwọn kò wá sáàbò mọ́ kí wá ní àǹfààní ipò tẹ́ ní kí ni àǹfààní position tẹ́ wà yẹn gangan ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá wọ́n náà ẹjú 900 lọ gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹjú 900 lọ ẹ jọ̀ọ́ kí láǹfààní gbogbo ọba tó pọ̀ kí láǹfààní pé ẹ bá tiẹ̀ kẹ́ ẹ wọ 500 kẹ́ ẹ má tiẹ̀ tó 900 gan kí ni àǹfààní kí ni ipò tẹ́ wà gangan tí ẹ lè gbé ìgbésẹ̀ láti dáàbò bo àwọn ọmọ tẹ́yin ń jọba lé lórí ẹ jọ̀ọ́ ẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin ni mo pè tọwọ́tọwọ́ mo fi pè yín o afẹ́kẹ́ ẹ wo ìdáhùn yín a mọ̀ pé ẹ lè wá sórí atẹ́gùn kẹ́ wá dá wa lóhùn ṣùgbọ́n ìdáhùn tá à ń fẹ́ lọ́dọ̀ yín ni pé a fẹ́ rí ìgbésẹ̀ tẹ́ máa gbé pé tó bá jẹ́ pé lóòótọ́ àṣẹ sì wà lẹ́nu yín tó jẹ́ pé lóòótọ́ ẹ sì ní ipò tó fi ń ṣe olórí pé ẹ̀yin lẹ ba lórí ohun gbogbo ẹ̀yin lẹ ba lórí ìlú tèmi sì mọ̀ wípé òótọ́ ọba ló ba lórí ìlú tó bá jẹ́ pé lóòótọ́ lẹ ba lórí ìlú ẹ jọ̀ọ́ ẹ dìde a fẹ́ rí àpẹẹrẹ pé ẹ̀yin lẹ ba lórí ìlú a fẹ́ rí àpẹẹrẹ pé ẹ̀yin lẹ ba lórí ìlú pẹ̀lú àwọn èèyàn tó jẹ́ wípé wọ́n pẹ̀lú àwọn èèyàn tó jẹ́ wípé wọ́n ń kó àwọn èèyàn wa wọ́n ń pa wọ́n lóko wọ́n ń pa wọ́n nílé wọ́n wá gbaṣẹ́ àgbẹ̀ lọ́wọ́ àwọn èèyàn wa ẹdúró ṣánṣẹ́ wọ́n mọ iṣẹ́ àgbẹ̀ mọ́ àwọn Fúlàní ni wọn ṣáà kì í ṣe Haúsá tó ń gbin ẹ̀pà ìran darandaran làwọn alárìnkiri ni wọ́n bẹ́ẹ̀ ni alárìnkiri ní Fúlàní wọn ò ní bẹ́ẹ̀sì wọn ò nílé wọ́n máa ń dá ran káàkiri orílẹ̀-èdè sórílẹ̀-èdè ìlú sílùú ni wọn ò láṣọ wọn ò ní bùgbé kí ló wá dé tó jẹ́ wípé àwa tá a wá ní bùgbé tá a nílé tá a níta ẹ má jẹ́ ká sọ wípé ìbò 2023 bí Olúwa ti ń bẹ bí ẹ̀mí ẹ̀ ti ń bẹ gbogbo àwọn olóṣèlú yẹn kó tó di 2023 eléyìí tó bá lóun ò ní gbọ́ òun ò ní gbà báyìí ilẹ̀ ó máa ṣèdájọ́ fún wọn ebi apalẹ̀ á mú wọn jẹ o ebi apalẹ̀ á mú wọn jẹ ẹ̀yin ọba ẹ̀yin lọ̀rọ̀ mi bá wí lónìí ọ̀tẹ̀ ẹ̀yin gómìnà ẹ̀yin ọba tí ipò tá a fi yín sí tó bá sì jẹ́ ọba tó ń wà tẹ́ ẹ sì ní àṣẹ tẹ́ ẹ fi ń darí ìlú tó sì jẹ́ orúkọ tá a mọ̀ yín mọ́ pé ọba ba lórí ohun gbogbo ṣùgbọ́n tí ò bá ba lórí ohun gbogbo mọ́ ẹjọ́ ẹ jẹ́ ká mọ̀ báyìí torí n tá à ń rí yìí ó jẹ́ ká mọ̀ wípé ọba ò bá lórí ohun gbogbo mọ́ o orí ti sún o orí ti yí padà o ìlú ti change o ọba ò bá lórí gbogbo mọ́ o ọba ò ní rìṣà ṣe é sì bá lórí ohun gbogbo nílẹ̀ Yorùbá bàbá wa ikú bàbá yèyé Aláàfin ṣe é sì bá lórí ohun gbogbo ní ilẹ̀ Yorùbá tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni wọ́n ní kú tí kò gbọ́dọ̀ pa àrùn tánú ò gbọ́dọ̀ ṣe gbogbo orúkọ agbára àṣẹ tọ́lọ́run fi fún yín tẹ́ fi ń jẹ ọba aláyélúwà igbákejì òrìṣà kò yẹ kó jẹ́ pé tí àwọn agbára yẹn bá ṣì wà tí àwọn àṣẹ yẹn bá ṣì wà kò yẹ kó jẹ́ pé àwọn ọmọ káàárọ̀ òjíire lójú wọn máa rí rẹ́dẹ̀rẹ́dẹ́ pẹ̀lú àwọn Fúlàní báyìí kò yẹ kó rí bẹ́ẹ̀ ó ní ìbéèrè wa ló ṣe ń kọ wá lóminú pé ṣé ipò yín ṣó ṣì intact ṣá àbí gẹrẹwu ló wà a ti mọ títí àwọn ọba lẹ́kọ̀ọ́ báyìí sìn àwọn ọba pólíìsì àwọn ọba pólíìsì a ti mọ̀ wọ́n ọba ti ìlú Ògùn state Abẹ́òkúta Lẹ́gbàá ti Jẹ̀bú àti gbogbo káàkiri bíi ti ilẹ̀ Oòduà ẹ bọ́ síta ẹ jẹ́ ká mọ̀ bóyá àṣẹ ṣì wà lẹ́nu yín bóyá ẹ sì bá lórí ohun gbogbo àbí àwọn Fúlàní ti bá lórí yín báyìí a ti mọ̀ pé wọ́n ti gbé yín sábẹ́ local government kan ṣùgbọ́n at least
pé tí ẹ wà nípò ọba á ṣáà ní nǹkan kan á ní àwọn agbára kan tẹ́ ṣe ní á ní àwọn ojúṣe kan tó ṣe pé ẹ̀yin lẹ ní àṣẹ ẹ̀yin a ní agbára lórí ẹ jẹ́ ká mọ̀ ṣé ẹ ní àṣẹ kankan tẹ́ lè tẹ ẹ ní àṣẹ ẹ ní agbára tẹ́ lè lò tẹ́ fi lè kọ́ ọ̀bà wọn pé báwo náà ṣe máa jẹ oko ó ń ká èmi lára báwo ni wọ́n ṣe máa pariwo wọ́n ń jẹ oko àwọn lẹ́nìí wọ́n ń jẹ oko àwọn lọ́la àwọn Fúlàní wọ́n dẹ̀ fi fún tinútinú tẹ̀dọ̀tẹ̀dọ̀ àwọn fi ìfọ̀kànbalẹ̀ wọ́n fi ń dá oko ní ilẹ̀ Yorùbá wọ́n ń dá oko ní ilẹ̀ Yorùbá irú ẹ̀gbin wo lélẹ̀ irú àrífín wo lélẹ̀ wọ́n ń dá oko ní ilẹ̀ àfojúdi wọ́n ń dá oko ní ilẹ̀ Yorùbá ẹ̀yin ọba láyé títí yìí wọ́n ń dá oko ní ilẹ̀ Yorùbá nǹkan kan mímí kò sí mí oko tiwọn nígbà wo láti ṣe báwọn àwọn náà ló ń ta tìmátì fún wa sìn ọ̀dọ̀ wọn náà àwọn náà máa ṣe tòmátò kò sí bàálù tí ń jẹ oko títí wọn á kó tòmátò wá ṣùgbọ́n ṣe máa bẹ̀rẹ̀ àbókí give me 200 tomatoes give me àlùbọ́sà 200 ọ̀dọ̀ wọn láti máa rà á ìgbà wo ni wọn ní forí gbogbo àwọn ọmọ Yorùbá wọn tiẹ̀ ti fi sínú àwọn lọ́lọ́kadà wọ́n tún ní ilẹ̀ Yorùbá wọ́n ní ó níbì kan tó jẹ́ wípé àwọn ọlọ́kadà Yorùbá wọn ò ní àṣẹ láti gbé èrò wọn ò ní àṣẹ láti gbé èrò nígbà tó ń sọ fún mi lápapá ńlẹ̀ ńbẹ̀ àpápá wọn ò ní àṣẹ láti gbé pásẹ́ńjà ní àwọn ọlọ́kadà tiwa wọn ò ní àṣẹ láti gbé pásẹ́ńjà ní àpápá ẹ̀dẹ̀lẹ̀ ìjọba ẹjọ́ kí lẹ jọba lé lórí ìbéèrè ti tèmi nílé kí lẹ jọba lé lórí èmi wá pè yín náṣálẹ́ èmi èmi wá jí bó tiẹ̀ jẹ́ pé tó bá tiẹ̀ jẹ́ pé ẹ ti bá wọn múlẹ̀ ṣùgbọ́n èmi kọ́kọ́ ń pe gbogbo àwọn àgbẹ̀ pátápátá gbogbo ẹ̀yin àgbẹ̀ tó jẹ́ pé ẹ ń sáré káàkiri wọ́n ti jẹ wá lóko ṣe kíní kan ẹ lọ ṣe ìpàdé pọ̀ gbogbo ẹ̀yin àgbẹ̀ ẹ má jẹ́ kẹ́ ẹ má mú ọjọ́ ẹ má kéde síta ẹ ṣe ní kọ̀kọ̀ ẹ lọ ṣe ìpàdé ńgbà tẹ́ bá ṣe ìpàdé láàrin ara yín bẹ́ẹ̀ ṣe máa kọ́kọ́ gbé ìgbésẹ̀ àkọ́kọ́ tẹ́ ẹ kọ́kọ́ lọ gbá ara yín dìnà ẹ̀yin náà ẹ jáde síta ẹ̀yin bàbá wa àgbẹ̀ ẹ̀yin bàbá wa tẹ́ tipẹ́tipẹ́ ẹ̀yin tẹ́ sì jẹ́ pé ẹ̀yin ọ̀dọ́ àgbẹ̀ náà ní tó jẹ́ pé school ẹ̀yin ti lọ kọ́ ṣe agriculture titi yín tẹ́ ti lọ kọ́ gbogbo ẹ lọ read agriculture school ẹ mọ̀ kankan ọ̀dọ́ ni yín ẹ jáde lọ rí àwọn àwọn bàbá àgbẹ̀ àwọn bàbá yẹn bàbá yá àtijọ́ yẹn gbogbo tó máa ń ṣe sílẹ̀ wọn tó ń ṣe sóko wọn láti gáìdì wọn ẹ lọ ṣe bẹ́ẹ̀ ni ó jẹ́ tèmi kọ́kọ́ máa sọ nígbà tẹ́ bá ṣe gbogbo ẹ̀yin àgbẹ̀ pátápátá gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní oko ẹ jẹ́ kí ìgbìmọ̀ wà tẹ́ máa ṣe ìpàdé kó di ilé ọba láàfin ẹ má fi àwọn ọba yẹn lọ́kàn balẹ̀ ẹni tó bá ní kí ìyá òun má sùn kóun náà má fojú kun oorun ni ó jẹ́ ìmọ̀ràn tèmi ẹ má fi àwọn ọba yẹn lọ́kàn balẹ̀ ẹ jẹ́ ká fọ̀rọ̀ ẹ̀mí tiwọn náà ẹ má jẹ́ káwọn ọba yẹn náà nífọ̀kànbalẹ̀ lọ́sàn-án lóru bó jẹ́ pé wọ́n máa lọ sùn sáàfin wọn ni tó máa sùn sẹ́nu bodè wọn kí gbogbo ayé gbé kí kámẹ́rà gbé kán gbé sí Facebook páwọn àgbẹ̀ lọ sùn sí ilé kábíyèsí Aláàfin àwọn àgbẹ̀ takú sí ilé kábíyèsí Ọ̀nìrìṣà àwọn àgbẹ̀ àtàwọn olóúnjẹ ìlú tó ń ṣe oúnjẹ àbí oúnjẹ jíjẹ náà ni kí gbogbo yín dìde á ti jẹ ìyà gan lójú pálí ni wọ́n fún wa níyà yẹn jẹ a tún wá farabalẹ̀ jẹ a fi respect la tún fi jẹ o respect tọ̀wọ̀tọ̀wọ̀ là ń lọ jẹ̀yà lọ́dọ̀ wọn mo sun ẹkún fún ìran Yorùbá mo sun ẹkún fún ìran Yorùbá àwọn ànífọ̀kànbalẹ̀ ànísìnmí bíbáyìí torí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní ilẹ̀ Odùduwà kí gbogbo ẹ̀yin àgbẹ̀kẹ́ dìde báyìí gbogbo ẹ̀yin tẹ́ ń ta lóúnjẹ ẹ̀yin ìyá lọ́jà yín gbogbo ẹ̀ kó jẹ́ máa lọ a ní láti sacrifice ara wa kò ẹlẹ́wọ̀n ń ṣe pé kí ni ẹja ìwé ṣe bí láyé àtijọ́ ẹja ìwé ẹ̀yin obìnrin dà ẹ̀yin obìnrin ṣe báwọn obìnrin náà wọ́n ṣe ìyá kan ló gbé mo ti mi mọ ibi tí fídíò yẹn wà tẹ́ bá rí poultry farm tí obìnrin tó ní gbogbo nǹkan yẹn dẹ̀ gbogbo àwọn adìyẹ dẹ̀ ń kú lọ pípípípípípí kò sí ẹ̀ wá pariwo Nàìjíríà ẹ ràn mí lọ́wọ́ o Nàìjíríà ẹ ràn mí lọ́wọ́ Nàìjíríà wo ló máa ràn wọ́n lọ́wọ́ gbogbo yín ẹ dìde ẹ parapọ̀
ẹ wára yín kàn ó yá o gbogbo ẹ̀yin àgbẹ̀ ìwọ tó bá máa gbé ẹ create bẹ́ẹ̀ bá ṣe máa wára yín kàn ẹ wára yín kàn kí wọ́n kóra wọn lọ sí ààfin bó dẹ̀ jẹ́ pé aláàfin ò ní àbí ààfin ẹni ọba tí wọ́n bá kóra wọn lọ Ọ̀ọ̀ni ìrìṣà ni o àbí ti tọ̀yọ́ ni o àbí ti àtẹ̀lé lọ sí tèkó yẹn nítorí wọ́n ti gbọ̀n pa ìyẹn àti mọ̀ pàṣẹ tiẹ̀ ti àmọ́ táwọn yòókù bóyá ṣe àwọn yòókù gan bóyá ó ti kúrò àti ẹ̀mọ́ nígbà táwa náà bá fi wọ́n lọ́kàn balẹ̀ tó jẹ́ pé torí ààfin wọ́n sì ṣe bí torí ààfin wọ́n sì ó tutù ni ààfin wọ́n ní ìsinmi náà sì tún ṣiná tún tẹ̀síwájú tí ààfin bá gbóná mọ́ wọn jigijigi táwọn gan ò ní ìsinmi tó jẹ́ pé àwọn èèyàn kójà wá lẹ́ni wọ́n kójà wá lọ́la ni tí wọ́n jẹ́ kí wọ́n ní ìsinmi wọn ò ní dìde kí gbogbo ayé máa gbé kán máa jù sí gbogbo mídíà káàkiri ṣé wọ́n máa jókòó àwa gan ò tí ì ṣe tá àti ìṣe àwọn nǹkan kan dójú àmì nǹkan tá à ń sọ nìyẹn tí mo tẹ́mi fi ń kéde síta lénìí bó jẹ́ gbogbo àwọn ọ̀dọ́ ló máa dìde àwọn ọ̀dọ́ ló ń dáko ó sì ń ṣe bí wọn ò fẹ́ ká jẹ́ nǹkan kan ni ká kéde káàkiri ẹwà àwọn EndSARS ẹwà àwọn EndSARS ń sìn tó bá kí gbogbo wọn já ewé dání bójá àwọn ìyá yẹn ni kán róṣọ wọn mọ́ yà kẹ́ ẹ róṣọ mọ́ yà kán lọ́mọkùnrin kú wọn tiẹ̀ ní pa yín eléyìí tí wọ́n ti ṣe náà ti ṣe mọ́ yẹn káwọn obìnrin jáde kò síbi tí obìnrin bá ti jáde báyìí tí wọ́n fún ní regard èmi ò mọ àwọn obìnrin títí wá níbo làwọn obìnrin wá wà kán jáde síta kán róṣọ mọ́yà báṣọ dúdú náà máa ró mọ́yà bí funfun ní búkú pa ni kán ro mọ́yà kán jáwé kán forí lé kán lọ sùn sáàfin ọba ẹ lọ sùn síbẹ̀ pé ó ti sú wa o ẹ gbà wá o àlọ́bì kankan mọ́ eléyìí tó gẹ́ pé ó tó gẹ́ ẹ takú sáàfin ẹ febi panú ẹ fẹ̀fọn jẹra yín níta níwájú ọba ẹ sunkún sí ẹ gbọ́yàn yín sí tẹ̀yìn ìyá ẹ̀yin arúgbó ẹ̀yin àgbàlagbà bẹ́ẹ̀ ni ẹ sunkún sí wọn lọ́rùn ṣé àmọ́ máa wòran báyìí ni tí gbogbo ẹ̀ mọ́ máa rí báyìí lọ. àfúrà ẹ wò bùrí òjijì àwọn ló ń ṣe owó fún wa àwọn ló ń ṣe níbo náà ti ń rí owó tó ń ṣe fún wa ibo náà ti ń rí àdẹ̀fúra ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ká dìde sí ọ̀rọ̀ yìí o ọ̀rọ̀ yìí kì í ṣe wò nìkan gbogbo ẹ̀yin àgbẹ̀ ẹ má jẹ́ kí àwọn tó ti kan àwọn màálù kan náà tó wá ẹ wá ibi tí wọ́n ti ń lo àrá bẹ́ẹ̀ ni ẹ wá ibi tí wọ́n ti ń lo agbọ́n bóyin ni bá gbọ́n ni ẹ bẹ́ẹ̀ ni màálù kí màálù tẹ́jọ́ bá bù jẹ tí sèbè bá bù jẹ tí mọ̀nàmọ́ná bá ṣàjẹ gbogbo nǹkan tẹ́yin náà bá lè dìde sí ẹ dìde fún ara yín báyìí láti gbára yín báyìí lóòótọ́ a ti mọ̀ pé àwọn ọba torí mo sì tún sọ ṣé ipò wo ni àwọn ọba wá sì wà ẹ̀yin ọba ṣé ẹ sì ṣé ọba sì níyín ṣé ẹ bá lórí ilẹ̀ Yorùbá ṣé ẹ sì bá lórí ohun gbogbo kí ni ojúṣe yín gangan lórí ọ̀rọ̀ yìí àbí gẹrẹwu lẹwà báyìí torí kò yé wa tó bá jẹ́ gẹrẹwu lẹwà àní yọ yín lẹ́nu mọ́ àwa kàn máa ṣe mẹ́mò kan ni pé going forward o pé dẹ̀rí kò sí ọba mọ́ ní ilẹ̀ Yorùbá o nígbà tí ò sẹ́ni tá a fẹ́ fẹjọ́ lọ̀ mọ́ tí ò sẹ́ni tá a fẹ́ sunkún tọ̀ mọ́ tí ò sẹ́ bàbá tó lè gbèjà wa mọ́ pé kábíyèsí o ẹ gbà wá o wọn tún ti dé o kí kábíyèsí wa ní bàbá ńlákù ta ló dánrú ẹ̀ wò nílẹ̀ mi tí mo ti ń jọba bàbá ńlákù bàbá àwo ló dánrú ẹ̀ wò nígbà tí ò sí irú yẹn mọ́ ká kúkú wá mọ̀ pé kò sọ́ba mọ́ ká mọ̀ pé òṣèlú là ń ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà ká dẹ̀ wá bá a ṣe máa ṣe ra wa òyìn la fẹ́ gbọ́ lẹ́nu àwọn ọba wa o a fẹ́ gbọ́ lẹ́nu ẹ̀yin ọba wa ẹ̀yin bàbá wa o ṣùgbọ́n wàá sì fẹ́ believe pé àwọn agbára tó ń bá yín ṣiṣẹ́ ṣì wà àwọn onílẹ̀ wọ́n ṣì wà a sì gbàgbọ́ pé ẹ sì láṣẹ lẹ́nu ṣùgbọ́n a fẹ́ kẹ́ ẹ proof ẹ̀ pé lóòótọ́ ẹ bá lórí ohun gbogbo tí owó ò bá tí ì bá lé yín lórí torí tó owó bá ti bá yín lé yín lórí kò sí tẹ́ fẹ́ ṣe tó máa múlẹ̀ ìhàlẹ̀ ló kù ìhàlẹ̀ ló kù ẹ wò nísìnyí àwọn Sanwó-Olú àti Tinubu àtàrẹgbẹ èso rere wo làwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn fẹ́ so tí wọ́n fi ń ṣe ìpàdé àbẹ́yìn ò gbọ́ pàdé tí wọ́n ṣe lẹ́yìn èso rere wo ni Sanwó-Olú àti kí ló ń porúkọ ẹ̀ Tinubu Ojúyọbọ
àti Arẹ́gbẹ́ṣọlá èso wo ni wọ́n fẹ́ so again iṣẹ́ ti rí nínú ọ̀rọ̀ wọn ni ẹnìkan wọ́n sọ pé ẹ jẹ́ ká pè wọ́n mọ́ra bóyá wọ́n á sì jẹ́ tẹ̀lé wa wọ́n á ṣe kinní kan tẹ̀lé yín ìwọ wọ́n ti tẹ̀lé yín tẹ̀lé mi wọ́n ti tẹ̀lé yín ẹ gbọ́rọ̀ tí wọ́n sọ nínú ìpàdé tán ṣe lẹ́nu wọ́n ní ká ẹ support Buhari pé àwọn àṣọ yín pé wọ́n ń ṣiṣẹ́ takuntakun lórí security nationwide ṣó ṣiṣẹ́ takuntakun ọdún 4 ẹ jẹ́ kí n fi nǹkan kan hàn yín àti ìmọ̀ nǹkan kan nílẹ̀ Yorùbá àwọn ọmọ wa sùn ní gọ́tà àgbàrá ń gbé àwọn ọmọ tiwa lọ ẹ̀yin ọba aládé ọba ní ilẹ̀ Yorùbá ọba tí wọ́n lè fẹnu ẹ̀tẹ́ kàn ọba tó jẹ́ pé ta ní jẹ́ fi ọwọ́ padà ọba lójú àwa ń fi ọba yangàn ṣáà lè fi yín yangàn mọ́ lónìí báyìí ẹ̀yin ọba ṣáà lè fi yín yangàn mọ́ ẹ ti jẹ́ kí ìyà jẹ wá tẹ́ ẹ ti tà wá tán ẹ wo tán ṣe nílẹ̀ Haúsá lọ́hùn ẹ wo nǹkan tán ṣe wọ́n ń kó owó tí yín mo ṣí fún wa 4 years wọ́n la railway wọ́n la railway níbi tó jẹ́ pé kò sí nǹkan kan tí wọ́n benefit wa Niger Republic kò sí nǹkan kan tó ń benefit Nàìjíríà ń bẹ ó la railway lọ síbẹ̀ ti mọ̀ pé tí gbogbo nǹkan bá ṣẹlẹ̀ tó gún bá bẹ́lẹ̀ tán tí gbogbo ẹ̀ bá dojúrú tán àwọn yẹn wọ́n máa kó Nàìjíríà lẹ́rú ní Niger níbẹ̀ yẹn Niger lásán àwọn ló máa dominate wa náà máa rúlu àbí ó ní àwọn máa import epo káwa máa import epo láti from Niger Republic wọ́n sign contract pẹ̀lú Niger Republic ká máa import epo ẹ̀yin ọba ẹ̀dẹ̀ jókòó síbẹ̀ ẹ̀dẹ̀ ń wò ẹ̀dẹ̀ tún sọ pé restructure yẹn ni ẹ̀yin gómìnà Ọlọ́run máa ṣèdájọ́ gbogbo yín o 2023 tí gbogbo yín ranjú mọ́ yẹn ẹ ní dúró rí kí ló dé ìyẹn la railway tán ó tún san over how many billions of naira ni Buhari tún sign fún kí náà ń porúkọ ẹ̀ census ó sign mo ti gbàgbé figure yẹn kí ló dé tó ó ti open border torí tí wọ́n máa fi tún fi ṣe allocation náà nìyẹn ní tó máa tún ti fi ṣe ìbò tó fẹ́ ṣe 2023 nìyẹn wọ́n ti kó àwọn Mali wọlé ó ti kó àwọn Cameroon wọlé gbogbo àwọn Fúlàní tó wà Mali tó wà Gambia tó wà káàkiri àwọn neighboring country wa ó ti fún gbogbo wọn láṣẹ nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ tó títí Buhari sọ wípé orí ìyá mi ò orí bàbá mi ò orí Odùduwà wọ́n ti kó Bọ́lá wa yé àwọn gómìnà ti kó àwọn ọba wọn ti kó Bọ́lá ilẹ̀ Yorùbá Ọlọ́run máa kó bá yín o béèyàn bá lóun ò ní ṣépè tó bá ti ronú kanlẹ̀ tó ronú jinlẹ̀ dáadáa báyìí tó ń ro gbogbo inú gbogbo wa tẹ̀ ń wù kò sí kó má ṣépè fún wọn eléyìí táwa wá ń ṣe yẹn àtàdúrà o àtèpé o gbogbo ẹ̀ ó máa mọ́ yín lára ni àfi tó bá jẹ́ pé ìwà òtítọ́ àti ìwà òdodo àwọn kan máa sọ pé aborí dèpènù ni wọ́n ti ṣe sára pé èpè yẹn tó bá ti ń ṣe báyìí ẹ wò ó rí tí wọn ò gbé pé kò sí àfọ̀ṣẹ àbí èdè kan tó máa ràn wá Olúwa ni ìmọ́lẹ̀ wa àti ìgbàlà wa Olúwa ni agbára ẹ̀mí wa àpáta ìdìgbòlù ẹni tó bá kọlù alọ̀ lúlú ta ló dá ewé ta ló dá egbò ta ló dá ọ̀run ta ló dá ilẹ̀ ta ló dá òkè ta ló dé èémí inú ènìyàn ẹ̀yin lòdì sí ẹlẹ́dàá ẹ lòdì sí òfin rẹ̀ ẹ ń tàpá sí ẹ ń ṣe búburú ẹ ń jinlẹ̀ nínú búburú ẹni ojú Olúwa ò rí yín ẹni tó dá ojú ó ní ó lè má ṣaláì rí ojú bí ẹni tó dá etí ṣó lè má ṣaláì gbọ́ràn ni ó gbọ́ gbogbo igbe tí àwọn aláìní tí wọ́n ń ké gbogbo àwọn aláìlólùrànlọ́wọ́ àwọn ènìyàn tẹ́ ẹ ti tẹ̀rì mọ́lẹ̀ tẹ́ ẹ ń fìyà jẹ igbe ẹkún wọn lójoojúmọ́ ó ń ké níwájú Olódùmarè ẹni tó sì dá ojú bẹ́ẹ̀ ni ó ń wo gbogbo iṣẹ́ ibi yín bẹ́ẹ̀ ni
á sì san fún yín àsìkò ẹ̀san yẹn ti dé fún yín báyìí ẹ ní ríbi wọ̀ ẹ ní ríbi sá lọ ilẹ̀kùn àánú Ọlọ́run tì mọ́ yín torí pé ẹ kọ̀ láti ṣàánú ó ní torí pé ó kọ̀ láti ṣàánú torí kó kọ̀ láti ṣàánú ní jẹ́ kí àánú kó jìnnà sí kí àwọn ọmọ rẹ̀ kó di alárìnkiri kí wọn kí ó tọrọ jìnnà rere sí ahéré wọn bó ṣe máa rí fún ìran yín nìyẹn gbogbo ẹ̀yin olóṣèlú àtẹ̀yin adarí àtẹ̀yin ọba ni tó jẹ́ wípé ẹ wà nínú ìdìbàjẹ́ tó dé bá àwọn ọmọ Yorùbá ẹ wo ilé tí wọ́n ń kọ́ ṣé rí mi mọ̀ bóyá ẹ máa rí picture yẹn dáadáa kíní yìí kó hàn dáadáa ṣé rí lẹ́yìn ṣé rí building yẹn nọ́ọ̀tì nìyẹn o òkè ọya nìyẹn ṣé rí àwọn ilé tó ń fowó tiwa gbogbo owó tá à ń rí nílẹ̀ Yorùbá àti South ibi táwọn ń ná sí nìyẹn àwọn ń kọ́ àwọn wọ́n ti ń develop north tẹ́ bá dé north nsìn wọ́n ti ń develop wọn burúkú tó fi jẹ́ wípé ṣé ilẹ̀ aṣálẹ̀ ibi tó jẹ́ pé bíi desert ni tí wọ́n ní nǹkan kan no compli kò sí nǹkan kan bẹ́ẹ̀ a máa gbóná lá máa hóoru ibi tí mo ti gbé dáadáa ni lẹ́yìn Jos àtàwọn kankan tó fi ẹ̀ a máa gbóná lá máa hóoru ni wọ́n á dúdú bí ìnàkí ọ̀nà tí ń develop yẹn títì wọn dá burúkú títì wọn ọ̀nà ojú ọ̀nà tí wọ́n ṣe ń bẹ̀ yẹn ní north lọ wo bẹ̀ kẹ́yìn wá fi hàn ojú ọ̀nà ti yín Òṣogbo Ọ̀ṣun Òṣogbo Ẹdẹ kẹfihàn Samuel Ona ìyá mi lìkí láti God bless you Samuel Ona ẹ máa rọ̀jò ẹ̀ lé wọn lórí ó ní ká ké ìran wọn kúrò gbogbo ìran ẹ̀yin olóṣèlú a máa ké ìran yín kúrò ìran yín máa di ìgbàgbé pátápátá ní ilẹ̀ Yorùbá ìran gbogbo ẹ̀yin tẹ́ ẹ tàgbà sóko ọkún ó máa di ìgbàgbé Ọlọ́run ni bóyá mo sì máa ka díẹ̀ fún yín lálẹ́ yìí gbogbo ẹ̀yin olóṣèlú àtẹ̀yin ọba àtẹ̀yin olórí àti gbogbo ẹ̀yin tẹ́ ń gbódegbà bóyá ẹ̀yin òde olórí gan bóyá àwọn ọ̀dọ́ wà láàrin wọn àwọn ọ̀dọ́ náà wà láàrin wọn oníjẹkújẹ ó ti tọ́jọ́ ọ̀la rẹ ó ti tọ́jọ́ iwájú ẹ ó ti ta àyànmọ́ rẹ torí òun gbowó lọ́wọ́ olóṣèlú ó wá rò pé ìwọ náà ó máa lọ́jọ́ iwájú rere ó wá kó máa san fún ọ ìgbẹ̀yìn yẹn máa dáa kò lè dá ìgbẹ̀yìn ò lè dá tó gbowó lọ́wọ́ olóṣèlú tó jẹ́ pé ìwọ náà wá ń ṣe búburú ẹ lọ dáná sùn wé ìdìbò yín ẹ bá ti dáná sùn kò sí nǹkan kan ẹ wò ó ẹ ní temptation láti sọ pé nígbà tẹ́ ẹ bá níwèé ìdìbò ẹ ní lè bọ́ síta lọ dìbò kí ló ní tí gbogbo wo lè dáná sùn ká sọ pé àdìbò mọ́ ìbò tẹ́ ti ń dìdìdìdìdìdì they are under control of government including báwo ni wọ́n ṣe dé under control báwo ni government tó ṣe di pé wọ́n kí àwọn ọba wa gan sábẹ́ local government báwo ni wọ́n ṣe rin ìrìn àjò yẹn tí wọ́n ṣe di ẹni tán kìbọ̀ abẹ́ local government ọmọ wọn á da lárin kiri ẹ wo ilé kan nìyẹn mélòó ni wọ́n ti ṣe sí ilẹ̀ Odùduwà o ẹ wo nọ́ọ̀tì nìyẹn o nígbà wo ni nọ́ọ̀tì di pé ó ń kọ́rù ilé báyìí ẹ tún wò kan ìgbà wo ni nọ́ọ̀tì di pé ó ń kọ́ irú ilé báyìí wọ́n ní ẹ má gbowó bẹ́ẹ̀ ni owó temptation lówó ẹ má gbowó yẹn bẹ́ẹ̀ ni ẹ wọlé ní nọ́ọ̀tì nókè ọ̀yà nílẹ̀ Fúlàní ẹ wọ̀nà ojú wọn ti là wọ́n ti ṣá prapra wọ́n ti ṣá proper ojú Fúlàní ti là àwọn náà ti tó adùn wò rí wọ́n ti mọ bó ṣe ń lọ wọ́n ti sọ pé àwọn làwọn ní power àwọn làwọn ní ìjọba ẹ wò ó ṣé ẹ ti rí ilé north tí wọ́n fà sí north èwo ló wà náà irú èwo náà kọ́ sí ìlú Èjìgbò irú èwo náà kọ́ sábúlé títí yín abúlé sìwọ́n wọlé mi ò mọ̀rúkọ àwọn abúlé gangan abúlé gando abúlé láǹbíọ́nú abúlé ọ̀gẹ̀gẹ̀ abúlé gbogbo ẹ̀ mọ̀ pé oríṣiríṣi orúkọ fọ́nífọ́ní la ní ilẹ̀ Yorùbá ìgbà wo ni wọ́n ti ríru eléyìí lábúlé wọ́n dẹ̀ ń kọ́ wọn sí north ilé iṣẹ́ wo ló wà north tí wọ́n fi ń rí owó kọ́ ẹgbọ́n ilé iṣẹ́ wo ló wà north tí wọ́n fi ń rí owó kọ́ àwọn estate ẹ̀ tó ń kọ́ gbogbo ẹ̀ lọ wọ́n kó jọ fún wọn ni wọ́n tọ́jú wọ́n pèsè ara wọn sílẹ̀ ẹ̀yin ẹ máa sùn ẹ tún wò kan ṣe rí wọn ṣe rí north ni kò ṣe Àbújá o kò kí ń ṣe Àbújá nìyẹn o ẹ má rò pé Àbújá ni o kò kí ń ṣe Àbújá lẹ̀ ń rí yẹn o ìwádìí làwa ṣe kò kí ń ṣe Àbújá lẹ̀ ń rí yẹn o
wọ́n ti ń develop ọ̀dọ̀ wọn seriously ẹ̀yin máa bára yín jà ń tiyín ẹ̀yin ìran Yorùbá àwa dẹ̀ nìran tó dáa jù láyé bẹ́ẹ̀ ni àwa nìran tó dáa jù èmi fọwọ́ ẹ̀ sọ̀yà pé Ọlọ́run dá àwa Yorùbá dáradára àwa ni èèyàn dára bẹ́ẹ̀ ni gbogbo nǹkan lọ́lọ́run fi kẹ́ wa tó fi jíǹkí wa á láàkì nǹkan kan kí ló bá wa débi ẹ̀ṣẹ̀ kí gbogbo wa lọ ronúpìwàdà ká jáwọ́ kúrò nínú gbogbo wa dáadáa ibìkan ló ti ń báyàn bẹ̀rẹ̀ o kó o ti máa lára ọmọnìkejì kó o ti máa ṣojú kòkòrò sí nǹkan ní nǹkan kí nǹkan tiẹ̀ kó má tẹ́ lọ́rùn kó o ti máa wò pé lágbájá èmi ló yẹ kí n wà nípò tí lágbájá wà yẹn ẹ̀mí burúkú tí ń wọnú ẹ̀ díẹ̀díẹ̀ nìyẹn bó ṣe ń bẹ̀rẹ̀ nìyẹn kò ṣe pẹ́lẹ́dẹ̀ ọ̀dá dáradára kò ṣe pẹ́lẹ́dẹ̀ ọ̀dá wa dáradára àwa ni nígbà tá a bá ti fààyè gba àwọn ẹ̀mí kẹ́mí nínú wa àwa ṣe nǹkan lòdì sọ́lọ́run nígbà tí èèyàn bá ti ṣe nǹkan lòdì sọ́lọ́run repercussion àdé náà consequence àdé náà bí èèyàn bá ti kọjá àyè rẹ̀ akọjá àyè ni àwọn bàbá wa kọjá àyè ara wọn àìmọ̀kan gan máa ń kóyà jẹyàn àwọn nǹkan tó máa ń fa wàhálà nìyẹn o àìmọ̀kan ignorance ń kóyà jẹyàn carelessness nonchalant attitude eléyìí wá ọgbàmọ́ra tọ̀hún gbá ọgbàmọ́ra fojú inú tiẹ̀ wò pé kí ni lákàsí àkíyèsí ẹni tó wá dẹ̀ ti fẹ́ràn jẹkújẹ kò ní ka nǹkan sí gbogbo nǹkan tó wá gbé wá báyìí torí ọkùnrin pé kí ni wà ń bẹ́ẹ̀ kò sí nǹkan kan iṣẹ́ àgbé wá wọ́n dàn pẹ̀ sí ẹ̀wọ̀n àwọn tí wọ́n sì mọ nǹkan tí wọ́n ní lérò àwọn ń báṣẹ́ burúkú tí wọ́n lọ lábẹ́nú ṣe bí wọ́n ṣe ń develop north ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ wà lẹ́kọ̀ọ́ Òwòrò Ìfàkọ̀ àwọn títí ẹ máa bá mi dárúkọ àwọn area yẹn tó jẹ́ wípé bíi Dubai a ní wọ́n plan gidigidi wọ́n develop ara wọ́n plan gidigidi ní gidi gan ẹ̀yin tẹ́ wà lẹ́kọ̀ọ́ gangan omi ò jẹ́ gbádùn ẹ̀yin tẹ́ wà lẹ́kọ̀ọ́ omi ò jẹ́ gbádùn o tí òjò bá rọ̀ báyìí àánú Èkó máa ṣe yín kì í ṣe àwọn tó ń gbé Òwòrò nìkan o kì í ṣe àwọn tó ń gbé Gbàgádà nìkan o àwọn àdúgbò àwọn olówó yẹn gan náà tí wọ́n tún ní sẹ́ǹsì wọ́n ní sẹ́ǹsì o wọ́n máa rò pé àwọn ń gbé Lẹ́kì nonsense ni o Victoria Island ibẹ̀ làwa ti ṣiṣẹ́ Lẹ́kì gbogbo ẹ̀ làwa ti ṣiṣẹ́ ẹ̀ wò ó tí omi bá dé báyìí àti abandon èho floor rí tó jẹ́ pé gbogbo wa lọ dúró sí ọ́fíìsì pátápátá tó wà lókè ni nígbà tómi yẹn tó rọ́wọ́ ìlú dé ní Lẹ́kì ṣáyé nìyẹn omi ti rù wọ́n lọ tán lẹ́kọ̀ọ́ ilé àtàbẹ́òkúta omi ti rù wọ́n lọ tán government is not doing anything ẹ tún talẹ̀ tán èyí drainage wọn rí ṣe fún yín ìjọba dẹ̀ ń promise àwọn máa ṣètò ilé ẹ̀yin ọmọ àwọn bàbá náà wá jáde ẹ̀yin ọmọ àwọn tó láwọn ò ní ṣèjọba báwọn bàbá yẹn ṣe máa ń sọ̀rọ̀ náà pẹ̀lú ohun amúgbó wọn a tún á promise yín pé àwa là ń bẹ̀ àwọn lówó táwọn máa fi ra gbogbo orílẹ̀-èdè àwọn lówó táwọn máa fi ra gbogbo stéètì ẹ̀yin máa rówó ẹ máa lọ ẹ wò ó ẹ lọ ra ọ̀run tẹ́ ẹ bá lè ra ọ̀run ọmọ àlè nìyí ẹ lè ra ọ̀run kẹ́ ẹ lọ ra ojú òfurufú kẹ́ ẹ lọ da plot àbí hectare lẹ máa lọ rà lójú òfurufú ojú tì yín tẹ́ ẹ bá lè rà tẹ́ ẹ bá lè in fact tẹ́ ẹ bá lè ra gbogbo ìràwọ̀ tó ń bẹ lójú ọ̀run ojú tì yín tálákà nìyí òfútù fẹ́ tẹ̀ nìyí ẹ já sí nǹkan kan erùpẹ̀ lásán òun nìyí ẹ bẹ̀rù Ọlọ́run ẹ ṣe drainage gbogbo ilé tẹ́ ẹ kọ́ náà ara yín náà ní fáwọn olówó ni àwọn olówó rọ yẹn náà Lẹ́kì ni mo wà Lẹ́kì phase 1 Banana Island omi ti gbé yín lọ tán ìyàtọ̀ tó wà níbẹ̀ ni pé ilé tẹ̀yìn ń kọ́ ìyẹn wọ́n kùn lọ́dà wọ́n ṣe dáadáa ju ilé táwọn mainland ń gbé tí wọ́n tó yẹ pé ilé yẹn gbogbo ọ̀dà rẹ̀ ti ṣí dànù wọn ilé àtijọ́ ni ṣùgbọ́n omi jọ ń yọ gbogbo yín lẹ́nu ni kò sí dé ní kò sí ìjọba wọ́n gbowó tóge wọ́n á gbowó tóge àwọn ń gbádùn lọ́n ti wọn mọ bọ́n ṣe plan life àwọn plan life títí wọn lọ ẹ̀yin lẹ wà lẹ́nu ẹ̀ ẹ dìde o gbogbo ẹ̀yin àgbẹ̀ gbogbo ẹ̀yin ìyálọ́jà gbogbo ẹ̀yin abiyamọ ẹ má sọ pé àwọn ọmọ yín àwọn ẹ̀sà
Endsars àwọn youth nìkan ló ń jáde bẹ́ẹ̀ bá bọ́ra yín sí òhò kò tí ì léèwọ̀ fún tó wà nílẹ̀ yìí ẹ̀yin obìnrin ẹ̀yin abiyamọ ẹ̀yin ìyá àgbà tẹ́ ẹ bá bọ́ra yín sí òhò fáwọn ìjọba fáwọn ọba láti jẹ́ kí wọ́n mọ̀ wípé tí ẹ bá ṣe nǹkan tá a fẹ́ tìlú òwò tí ló rọgbọ bó ṣe máa rí lélẹ̀ kò tí ì léèwọ̀ torí ibi tá a bá dé ẹ wò ó ikú tí bọ́mọ rìn tọmọ òfura ó ní ọ̀rọ̀ tá a fi ń ṣeré yìí wọ́n ti gba gbogbo Àpápá tán wọ́ọ̀fù wọn làwọn ní ìlú Èkó gbọ́ngbọ́n tán claim ẹ̀yin tún lẹ fẹ́ máa dìbò Tinubu ló lè ṣe o Tinubu ló lè ṣe o Tinubu yín ìwọ ló lè ṣe gbọ́n tí bàbá yẹn wí ni jẹ́ n play ẹ̀ fún yín the usher room ẹ wò ẹ gbọ́. Got the opportunity to serve again for additional 4 years and Nigerians will know the difference. ẹ jẹ́ tuntun bẹ́ẹ̀ play fún yín ó ní we got the opportunity to have the second time for 4 years and Nigerians we know the difference. Ṣé àti mọ difference báyìí ẹ tún gbọ́n tí bàbá Buhari mẹ́ẹ̀. To serve again for additional 4 years. To serve again for additional 4 years. Will know the difference. Wọ́n lè máa mọ difference. Àwọn èèyàn pàtẹ́wọ́. Orí ìyá mi ò. Àwọn òmùgọ̀ wọ́n tún pàtẹ́wọ́. Ó ní àwọn tún ti ní opportunity láti serve Nigeria for another 4 years. After tí wọ́n wọlé leléyìí ó ní and Nigerians they will know the difference. Ẹ jọ̀ọ́ ṣé bàbá ṣì wí ṣé àmọ́ difference báyìí àmọ́ difference in fact ó ju 7up lọ olókè méje the difference is clear. Lápapọ̀ àwọn àgbẹ̀ ṣé kò yẹ kí wọ́n kóra wọn dìde ṣé kò yẹ kí wọ́n kóra wọn dìde kí wọ́n gbalé ọba lọ kó jẹ́ pé ọmọ lọ máa sùn sáàfin báyìí lójoojúmọ́ kẹfọn máa jẹyàn gan bẹ́ẹ̀ ni ṣé kò tó bẹ́ẹ̀ bó bá jẹ́ pé wọ́n máa ti torí ẹ̀ àìmọye ọba míì tó jẹ́ pé tí ìlú bá fẹ́ tò lé lórí ọba mi àṣà kúrò ń lù ní ọba mi òrò náà máa fi lé kúrò ń lù kí ló ṣe wá lónìí kí ló ṣe wá kí ni nǹkan tó ṣe wá kí là ń bá káàkiri Nigeria will know the difference adẹ̀ tí mọ difference ẹ̀ báyìí adẹ̀ ṣe ń sọ àwọn olórí burúkú kan tó ń sọ 2023 Arẹ́gbẹ́ṣọlá kan tó ń sọ wípé Arẹ́gbẹ́ṣọlá náà tẹ́ ẹ bá gbọ́ sórí ẹ̀ ẹ bá gbọ́ sórí life ẹ̀ àwọn èèyàn ṣe yọ ọmọ àlè báyìí ọmọ àlè náà ní ń wùwàkuwà àwọn ọmọ ìjẹbẹ̀rí ló ń wùwà àjàpọ̀ sáyà tó bá rí pé ìran tí wọn ò lówó rí ó ní mo sọ pé gbogbo àwọn olóṣèlú yẹn tálákà ni wọn ṣé wọ́n ṣiṣẹ́ owó tí wọ́n ń ná ni owó wa ni owó òlu ni àwa la lówó tí wọ́n ń ná tálákà ni wọ́n pọ̀ gan bẹ́ẹ̀ yóò bá pọ̀ gan èèyàn máa ṣojú kòkòrò kò ń ṣe pé o jẹun àárọ̀ òrò oúnjẹ ọ̀sán jẹ òrò oúnjẹ talẹ́ jẹ o wá ń kówó pamọ́ owó tó o mọ̀ bóyá o máa di ọdún o kówó ọdún 10 years 20 years ìrandíran rẹ ò ní ná tó ń kó pamọ́ ó ní aṣiwèrè kó ọ̀rọ̀ jọ ọ̀rọ̀ Ọlọ́run mà pé o aṣiwèrè níyín aṣiwèrè kó ọ̀rọ̀ jọ kò mẹni tí ò ná ṣẹ́yìn mẹni tí ò ná ni nígbà tí Ajímọ̀bí tó kó ọ̀rọ̀ tiẹ̀ jọ ṣé òun mọ̀ pé òun máa ná pé òun ò ní ná ṣé òun mọ̀ pé òun ò ní ná àwọn fi kú yọ̀yàn lóòótọ́ ìwọ ń kọ́ tí wọ́n ń kó ọ̀rọ̀ jọ ọ̀rọ̀ wo ni wọ́n náà ń kó jọ ẹ̀yin ọba tí ì mọ orun tẹ́ ẹ máa sùn kàn-ín ẹ̀yin aṣíwájú mọ orun tẹ́ ẹ máa sùn kàn-ín ẹ̀yin olóṣèlú àti mọ̀ pọ̀pọ̀lọpọ̀ yín ti tọkàn yín fún èṣù ẹni tó bá lè tọkàn ẹ̀ fèṣù báyìí wò goodbye bye ó ti bye bye ni lost forever ní kankan kò sí wà sí tán lè ṣerú fún irú èèyàn bẹ́ẹ̀ mọ́ ó ti sọnù ó ti ṣègbé ní ègbé ni ó ti múlẹ̀ pé Sátánì o iṣẹ́ tí Sátánì bàbá ẹ̀ bá rán ẹ òun ló máa jẹ́ ṣùgbọ́n a ní ẹnìkan alágbára tí ń gbani lọ́wọ́ alágbára tó lè jẹ lọ
òun ni Olódùduwà bàbá mi tó dá ayé àti ọ̀run àti ìpẹ̀kun rẹ̀ atẹ́dá mẹ̀dá ṣẹ̀dá tí kì í lé ni kó tó mú ni tó ní ìránṣẹ́ ikú lọ́wọ́ á bẹ kékeré wà á bẹ àgbà wà á bẹ ọ̀dọ́ wà á bẹ funfun wà á bẹ tí ò dẹ̀ sẹ́ni tó máa dí lọ́wọ́ owó yín gan ò ní lè gbà yín lẹ̀ kí ló dé tẹ́ ẹ̀ jẹ́ káyé sinmi ẹ jáyé sinmi ẹ jẹ́ kọ́ ọmọ Yorùbá mi ẹ̀yin èèyàn mi tẹ́ ẹ̀ ń wò mí nílé lóko ẹ jẹ́ ká kéde síta fáwọn èèyàn ẹ jẹ́ ká enlighten àwọn èèyàn wa pé ìbò tó ń bọ̀ 2023 ìbò yóò gbọ́dọ̀ ṣẹlẹ̀ ìbò yóò gbọ́dọ̀ ṣẹlẹ̀ o kò gbọ́dọ̀ dé rárá nítorí pé kí ni èèmọ̀ gidi ni èèmọ̀ gidi ni ẹ wò ó wọ́n work wọ́n nǹkan tí wọ́n ń ṣe sílẹ̀ no be small thing o ẹ tún wò kan different places ni o àwọn lẹ́tà ń fi hàn yín yìí kò ń ṣojú kan náà o ibì kan tún leléyìí ṣé ẹ ti rí wọn bọ́n ṣe ń build ẹ̀ káàkiri nìyẹn bọ́n ṣe ń build ẹ̀ káàkiri nìyẹn ṣé ẹ rí tó bá yá north á dàbí Dubai nígbà tí wọ́n bá ti sọ ilẹ̀ Yorùbá di aṣálẹ̀ tán lágbára ẹlẹ́dàá kò ní daṣálẹ̀ o ṣùgbọ́n níbi tí wọ́n ń bá lọ yìí wọ́n ti ń rẹ̀kì ilẹ̀ wa wọ́n ti fẹ́ rẹ̀kì ilẹ̀ wa tán báyìí àwọn èèyàn òró ń jẹjẹ mọ́ wọn ríṣẹ́ ṣe mọ́ gbogbo iléeṣẹ́ làwúsá ti gbà tán gbogbo ministry of kinní kan civil commission civil defence civil this civil that gbogbo ẹ̀ ni wọ́n ti gbà tán o wọ́n ti gba gbogbo everything every position ni wọ́n ti gbà tán àwa wá ń jíjó ẹlẹ́yà ń jíjó ẹ̀sìn ẹ máa ṣe pati kiri orí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá mi gan ó ti burú tán pati nínú ìyà ẹlòmíì bí ìyà ṣe ń jẹ tó á tún lọ yáwó lọ ra aṣọ ẹbí aṣọ òkú lágbájá àìmọ̀kànmọ̀kàn ó ti kó bọ́ pọ̀lọpọ̀ ẹ jẹ́ ká dìde ká ran àwọn èèyàn yìí ká kéde kíní kiri ẹ dáná sun voters card yín ẹ dá bẹ́ẹ̀ ni àbí kẹ́ ẹ lọ jù ú síbi kankan ẹ sọnù nígbà tí ó tẹ́ ẹ bá ní voters card lọ́wọ́ ẹ má lè mí ni mo jẹ́ ṣe ṣùgbọ́n mo àbá ní tẹ́ ẹ bá ní voters card ẹ lè wà tẹ́ńtẹ̀ láti lọ dìbò ṣé kò sú yín ni ẹ̀yin ọba wa ṣe ẹ sì nípò kí ni ipò yín kí ni àṣẹ yín àbẹ̀kàn wà ń bẹ̀ ni ká lè mọ ibi tá a wà nílẹ̀ Yorùbá ṣáàṣì lọ́ba nílẹ̀ Yorùbá ṣé ọba sì bá lórí ohun gbogbo nílẹ̀ Yorùbá bí kí ni pòṣíṣàn yín àtàwọn gómìnà ṣé ẹ ní àṣẹ kankan tẹ́tẹ́ lé ṣé ẹ ní ọ̀nà kankan tẹ́tẹ́ lé gbàgbé àbí Mr. Beggar yín lọ́dọ̀ àwọn gómìnà pé gómìnà wa ẹjọ́ abẹ́yìn náà ni ọba wa dẹ̀ tí ń bẹ̀bẹ̀ ọba tó máa ránṣẹ́ tó máa pàṣẹ torí yín la dẹ̀ tí ń jà pé a fẹ́ káṣẹ padà wá sí ààfin a fẹ́ gbé ìgbé ayé tá à ń gbé ní ilẹ̀ Odùduwà káwọn aláàbí kan tó wọlé dé torí yín ni kẹ́yìn náà gba ipò yín padà kẹ́ ẹ gba ọlá yín padà kẹ́ ẹ gba iyì yín padà kí wọ́n yé dà yín bíi màálù tí wọ́n ń dà kiri òun ni ẹ̀dẹ̀ lè máa rò pé kí ni àwọn ọmọ ìjà sí ṣé bọ́n ní dàdó ò lè jà ni wọ́n ṣàti fi kọ́kọ́rọ́ sí yín lẹ́nu àwọn ọmọ yín sì lélẹ́yìí àwa sọ wípé àfẹ́ kí wọ́n ṣe yín bẹ́ẹ̀ bí wọ́n ṣe àfẹ́ kán ṣe bí wọ́n ṣe ń ṣe yín mọ́ ṣé kò wáyé kẹ́ ẹ dìde sí àwọn ọmọ náà kẹ́ ẹ support wa àbí ẹ̀ ń wòran ẹ̀yin náà mà ní safe ẹ lè safe o ṣe bọ́ba kan ni wọ́n ti gbọ̀ pàṣẹ lọ́wọ́ ẹ̀yin wọn ò tí ì bẹ̀rẹ̀ wọn ẹ wò ó wọn ò tí ì bẹ̀rẹ̀ o àwọn ọmọ yín ò tí ì bẹ̀rẹ̀ o kábíyèsí ẹ̀yin kábíyèsí àwọn ọ̀dọ́ yín ò tí ì bẹ̀rẹ̀ o ẹ̀yin kábíyèsí àwọn ìyá wọn ò tí ì bẹ̀rẹ̀ o tí wọ́n bá bẹ̀rẹ̀ tán tẹ́ ẹ̀ bá dá wọn lóhùn tẹ́ ẹ̀ tètè ṣe nǹkan tá a fẹ́ ẹ wò ó àtàbá yín o ẹ̀yin gan ẹ̀ ní ríbi dúró sí o ẹ̀ ní lọ́nà ẹ̀wọ̀n tó wà lókè òkun lọ́n dúró dè yín o kò sápọ̀nlé mọ́ o kí ló ń jápọ̀nlé ààyè kábíyèsí kò sápọ̀nlé mọ́ o àwọn èèyàn ń dúró dè yín o ẹ tètè ṣe tó tọ́ báyìí tí ipò bá ṣì ń bẹ fún yín tí àṣẹ bá ṣì ń bẹ fún yín tí àwọn agbára bá ṣì ń bẹ fún yín tẹ́ ẹ lè lò báyìí láti lọ sọ pé ó tó gbé ọmọ Léfì èyí táwọn Fúlàní ṣe lórí àwọn èèyàn mi yìí ó tó gẹ́ ẹ tètè dìde kẹ́ ẹ bá wa ṣe báyìí bóyá àwọn gómìnà lẹ máa kọ̀wé sí ni tẹ́ ẹ máa dìde sí eléyìí táwọn Fúlàní ń dẹ́rù tán di adẹ́rùpọkọ̀ gan orúkọ òrì òjò ẹ mọ́ báyìí o tán di adẹ́rùpọkọ̀ tó ń dẹ́rù pa àwọn gbogbo àwọn àgbẹ̀ ló ń lé lóko báyìí tí wọ́n tún ń lé fùrù kọ̀ọ̀kan tán láwọn lówó àwọn lóògùn àwọn lágbára àwọn mọ̀yàn Fúlàní darandaran
ẹ jọ̀ọ́ ń bolẹ̀ wá fi titi yín sí o ẹ lọ túbà ẹ lọ túbà tẹ́ bá ti ṣàṣìṣe àwọn onílẹ̀ adáríjì yín àwọn alálẹ̀ adáríjì yín ẹ túbà bóyá tútù náà lẹ fẹ́ lọ gbé ni bẹ́ẹ̀ ẹ mọ bẹ́ẹ̀ ṣe ń ṣe ó dẹ̀ jẹ́ ẹlẹ́dàá náà lẹ ń ké sí gbogbo ẹ ké sí ẹlẹ́dàá Olódùmarè ẹni tẹ́mi bìlífù nú ẹ nìyí ẹ ké sí Ọlọ́run ẹ ké sí gbogbo tó bá yẹ kẹ́ ẹ ṣe ibi tó yẹ kẹ́ ẹ ti àṣìṣe kẹ́ ẹ rìn síbẹ̀ kí ìlú lè tò kí ìlú lè túbá kí gbogbo tá à ń wá ìkó tẹ́ wa lọ́wọ́ kó kí ayé padà torí ayé ti lọ ayé ti kú ìyà ló kù táwọn èèyàn wá ń jẹ bẹ́ẹ̀ ni ìyà ló kù táwọn èèyàn wá ń jẹ kò jẹ́ bí mo ṣe yẹ tá a fẹ́ sọ̀rọ̀ fún lórí mi ni ẹ̀yin èèyàn wa ẹ̀yin àgbẹ̀ mo ní ọ̀rọ̀ gidi fún yín o ẹ dìde ẹ gbáradì ẹ má sunkún kiri mọ́ ẹ̀yin ní ká ẹ jáde ẹ̀yin náà ẹ jáde sọ̀rọ̀ yín báyìí bí ọmọ yín bá ṣẹ̀ nínú ilé ṣé ẹ máa pe bàbá lẹ́kejì pé bàbá Táyọ̀ ọmọ mi mà ṣe wá bá mi bá wí ẹ ní ìpè náà ẹ̀yin náà dá sẹ̀ríà fún wọn lọ́wọ́ ara yín ẹ jáde bẹ́ẹ̀ bá mọ sẹ̀ríà tá máa dá ẹ fọ̀rọ̀ yín lọ ẹlòmíì pé lágbájá bò ní nǹkan kan báyìí ẹ jáde ẹ béèrè ìmọ̀ ní ìmọ̀ kò ń ṣẹ̀ṣẹ̀ lọ́dọ̀ ẹlẹ́dàá ìmọ̀ ní ìmọ̀ ó fún wa ní ewé ó fún wa ní egbò ó fún wa ní ohun gbogbo láti jẹ́ alákòóso lórí ohun gbogbo tó dá ìdí tó fi dá wa ní àwòrán ara ẹ̀ nìyẹn ó ní ẹ wá jẹ́ ká dá ènìyàn ní àwòrán ara wa láti lè máa jọba lórí iṣẹ́ ọwọ́ wa gbogbo kò sọ wípé kí ẹlòmíì kó máa jọba lórí wa gbogbo ẹ̀dá alààyè ni Ọlọ́run fún ní agbára láti máa jọba ṣé wá rí àwa tá a jẹ́ ilẹ̀ Yorùbá ọmọ Odùduwà ọmọ Yorùbá Ọlọ́run fún wa ní agbára pàtàkì ìmọ̀ pàtàkì tó yàtọ̀ sí gbogbo ti ẹ̀dá láti máa jọba lórí ohun gbogbo tó dá ó fún wa ní ìmọ̀ ìmọ̀ gbogbo nǹkan tí wọ́n fi tàn wá jẹ náà ni a ti lògùn òyìnbó oògùn òyìnbó tẹ̀ lòlòlòlògùn ó tún máa dá ìsàn sí yín lára ní ẹlòmíì ti pa ewé tì ó ti pa gbó tì ó ti pa kinní kan tí màá wọ ni pé in Jesus name kí ni Jesus name ṣe bá gbòde ewé tọ́lọ́run fún ẹ láti fi tún ayé ẹ ṣe láti fi wẹ̀ ẹ́ sàn láti fi gbà ẹ́ sílẹ̀ ẹ jẹ́ ká ṣíjú ẹ jẹ́ ká ṣí ọkàn wa sí ìmọ̀ ẹ jẹ́ ká já ẹ wò ó ojú lalákàn fi ń ṣọ́rí o ẹ jẹ́ kí gbogbo wa dìde individually àti corporately jointly kí gbogbo wa dìde báyìí. ṣẹ̀rí àwọn máa preach wọn ni máa lọ ìfẹ́ títẹ̀ bá ti wà bí wọn bá gbọ́n a máa na ọba gan tó nẹnu tó ti jẹ wọ̀ ọtí a máa nà ọ́ pa sẹ́ńsítà bẹ́ẹ̀ àwọn ìní lọ tí lọ́ọ̀ bá ti ìfẹ́ bá wà àwọn agbára di òkè o torí àkàtúntò tó fẹ́ jà fún àwọn sìn oníkàkùn máa gbára di fúnra ẹ̀ ìyẹn kò sẹ́ni tó fẹ́ jà fún ẹnì kọ̀ọ̀kan mọ́ èmi nǹkan tẹ́mi kan rí ni tí mo rí nìyẹn kò sẹ́ni kankan tó fẹ́ jà fún ẹnì kọ̀ọ̀kan mọ́ sìn okay like another one tí mo tún watch àwọn ọmọ ìṣe wọ́n program láti ọdún tí ìwúrí tí Wasiu Ayinde máa ṣàkó àwọn wà níjẹ̀bú Òde tó ní over 500 cows inú ilé 500 cows. ta ló ní 500 cows yín Wasiu Ayinde máa ṣà. ṣé ń gbọ́ ẹ̀yin èèyàn wa. àná ni mo wò níjẹ̀bú Òde. ṣé ń gbọ́ cow 500 kí ló ń fi cow 500 ṣe. lórí YouTube ẹlẹ́pẹ̀pẹ̀ bọ̀bọ̀ kan kíní kan Ọlámilékan kíní kan bàbá ẹ̀ ló ń interview ẹ̀ ó kọ́kọ́ interview bàbá nínú compound ẹ̀ ọba àmì jáde lọ sí bakery ẹ̀ pàtó dénú bakery ẹ̀ tọ́ inú bakery ẹ̀ ló gbà wọn nínú ibi tí àwọn cows náà wà ó ní Fúlàní nínú ilé ẹ̀. ṣé ń gbọ́ confam lánàá. Wasiu Ayinde ní Fúlàní nínú ilé ẹ̀ Fúlàní. ó ní Fúlàní nínú compound ẹ̀ tó ń sọ Haúsá tó ń sọ Fúlàní tí àwọn ọ̀pọ̀ ètò interview yẹn tó ń sọ nípa pẹ̀lú àwọn members ẹ̀ ó tún àbáyọ̀kẹ́ náà Fúlàní náà Fúlàní mi báyìí ó ní ṣé àwọn ní ìsìnmojú yìí ni ọ̀nà ti mojú ó 500 cows ó sì ní pé ó ní ẹṣin ń bọ̀ ó ní ìràkúnmí o nínú ilẹ̀ tí ẹkẹ́ ẹ lè wọ́rù rẹ̀ tí Wasiu Ayinde máa ṣàmà níjẹ̀bú Òde yẹn níjẹ̀bú Òde ni oníjẹ̀bú Òde gangan ó lọ interview ẹ̀ ní pẹ̀lú life yẹn ní ìmọ̀ orúkọ bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ wá ọ̀rọ̀ yìí àwọn alágbára ló wà ń di ọ̀rọ̀ yìí àwọn alágbára ni. wọ́n ti múlẹ̀ gbogbo wọn náà wà nù múlẹ̀ gbogbo wọn ni. ìgbà tó bá ti ní màálù ṣẹ́rí pé ìdáyẹ̀ ò ṣe jáde pé ká lọ múra tiwa fúnra wa ọba ò lè gbìjà wa tó bá gbọ́ ẹ ní ọ̀nà àwọn màálù tó ń kó wọnú oko lóko ọba nínà. nígbà tí irú Wasiu Ayinde ní 500 cows
gbogbo àwọn màálù tó ń dà kiri gan bàbá mi yẹn ní sùúrù. Slab mo wà yìí ma I will say the truth ó dùn mí ẹ̀rù bá mi lánàá yẹn ni pé mo ní láti ṣe àwọn èèyàn díẹ̀ lánàá yẹn pé ìyìn Wàsíù yes ọlọ́sìn ń pọ̀ gan ọlọ́sìn ń pọ̀ ó tún sọ pé tó ń ta ilé ẹ̀kọ́ àwọn ẹṣin náà ṣì ń pọ̀. ṣérù yẹn ló máa wá dìde sí wa ní òun fẹ́ kí Fúlàní lọ nílùú ṣérù yẹn ló máa sọ pé kí wọ́n fi Fúlàní lẹ̀ ta ló mọ̀ bàbá mi ẹ̀ dúró náà ẹ ní sùúrù ẹ worú Wàsíù Àyìndé yẹn nísìn tó ní 500 cows ó dẹ̀ tún láwọn Fúlàní nínú ilé ẹ̀ nínú compound ẹ̀ ṣérù yẹn nísìn àwọn màálù àwọn Fúlàní yẹn ló máa bá a da màálù yẹn o bóyá àwọn Fúlàní yẹn náà ń da màálù lọ sóko àwọn èèyàn wa o. àwọn èèyàn wa ṣe é rí pé àwọn pé ààrẹ tó fẹ́ gbìjà wa báyìí ẹ lọ gọ́ọ̀gù ẹ lọ wo lórí YouTube yẹn sí ọba Ọlámilékan kìíní kan ọba ìlú máa ń tẹ̀lé ẹ lẹ́wọ̀ ṣé irú ìjà alábẹ́ jáde pé ẹni oníkálùkù ló máa lọ múra rẹ̀ ló máa múra fún ara rẹ̀ kó fẹ́ nìkan ọ̀rọ̀ nìyẹn tó bá mọ dákẹ́ ọ̀hún tún ló mọ̀ ṣe tíra ní kò ti sára kò ṣe ti nínú oko ẹ̀ yẹ ẹ̀kan ẹ̀yẹ ẹ̀dá àtúntà lè ṣe é sí mi ìgbà tí mo rí pokí náà ẹ̀rù bá mi mo ní tó dà láti sọ pé alágbára làwọn eléyìí náà ta ló fẹ́ bá wọn fà lánàá mo wò ó ní ṣé iye ṣe pé ó wọ́n yẹ pé àwa lè ká dìde fọ́nra wa ọba kan ò lè gbìjà wa ọba láwọn ọba wa yẹn ó lè tẹ̀. gbogbo wọn náà máa bálẹ̀ lọ gbogbo wọn pátápátá náà máa bálẹ̀ lọ. ọ ti bẹ́ẹ̀tù mulẹ̀ ọ ti bẹ́ẹ̀tù jẹ́ agbára Ọlọ́run mo jẹ́ pé lágbára náà Ọlọ́run agbára lọ wọn ẹni ẹ̀wù náà ẹ̀wù bó ṣe tún náà ti ṣe Ọbásanjọ́ kan wà ó kàn wé 8 years níbẹ̀ ẹ̀wọ̀n náà ta ẹ̀wọ̀n náà tọ́ngó ẹ̀wọ̀n ṣe rí. ẹ wo gbogbo bí náà ti ṣe rí ẹ wo ọ̀nà tí wọ́n tẹ́ bá rí ibi tí wọ́n ní wọ́n ti bí bàbá Ọbásanjọ́ ibi tí wọ́n ti bí bàbá Ọbásanjọ́ ìlú tán bí bàbá Ọbásanjọ́ tẹ́ bá rí ojú ọ̀nà tó gbàbẹ̀ remote area bí oko báyìí ni ṣáwọn bàbá tó máa gbà wá nìyẹn ṣáwọn bàbá nìyẹn ọ̀rọ̀ yìí máa lágbára ọ̀rọ̀ yìí ó máa ti nẹ́ẹ̀tì kẹgì burúkú nígbà tí Wàsíù Àyìndé ẹjọ́ ọ̀nà káò 500 yẹn nínú compound ẹ̀ ó dẹ̀ ní Fúlàní ó ní wọ́n tẹ̀ tún jọ ń ṣèdè wọ́n ti gbé èdè ara wọn ó tún ní àwọn màálù yẹn wọ́n dá ohùn òun mọ̀ wọ́n ti gbóhùn wọ́n ti mọ ojú òun àwọn màálù yẹn gangan ẹjọ́ ibo ni Fúlàní máa dà wọ́n lọ ó kó owó lérò pé Fúlàní máa dà wọ́n lọ jẹ oko ta ni ibo náà máa ti lọ kó wọn jẹun àwọn cows 500 àbí 501 ní ẹ pé tí Wàsíù Àyìndé tó ní àwọn náà lágbọ́tọ́ náà ní àjálẹ̀ kan wọ́n ń ṣe kínní kan àwọn àtàwọn Tinubu gbogbo wọn lọ síbẹ̀ yẹn lẹ́nu àwọn 500 cows yẹn ẹjọ́ ṣé bọ́ǹfìtà náà fẹ́ máa mu nínú compound tán kó fún wọn àbí ṣé ìgboro wà nínú ìgboro tí wọ́n kó wọn sí ní Ìjẹ̀bú Òde tó ní sí ṣé bẹ́ẹ̀ ni wọ́n ti fẹ́ máa jẹ ko oko àwọn wo náà ṣé oko náà tì náà máa lọ kó jẹ òun dẹ̀ fi Fúlàní sínú ilé ẹ̀ yẹn wọ́n dẹ̀ ń da àwọn màálù yẹn ibo ni wọ́n máa kó àwọn màálù yẹn lọ jẹun gbogbo yín pátápátá àní bolúwa ti mẹbí ẹ̀mí ẹ̀mí àwọn tó nílẹ̀ ẹni tó ní agbára lórí ilẹ̀ lórí òkè lórí òkun lórí òfurufú gbogbo tó dá báyìí ló máa lòdì sí yín ṣe gbogbo tẹ́ ń lérò tẹ́ ń lépa yẹn tẹ́ ń dúró wò 2023 yẹn ní dúró wò ó bí Olúwa ti ń bẹ ilẹ̀ máa lòdì sí yín ni gbogbo tẹ́ bá ń ṣe báyìí ilẹ̀ máa lòdì ó máa dojú ìjà kọ yín ni gbogbo tẹ́lẹ̀ dá sílé ayé ló máa dojú ìjà kọ yín kí ló dé wọn làwọn ẹ̀yin ọba náà ẹ̀yin ọba àkànmọ́ náà ẹ ti fi àwọn Fúlàní no wonder àṣíríṣẹ́ ń tú ni no wonder tẹ́ ẹ̀ dá sí wa ẹ̀yin ọba báwo ni wọn ṣe ní kọrin fún àwọn Buhari pé 2023 ó máa tún dé tó máa gbé wọn lòun lọ́ba olórin ọba olórin ìwo ọba olórin kórin orin ìyà orin tẹ́ fi bayé ayé jẹ́ ṣé báwọn tó kọ tìṣáájú ṣe kọ́ nìyẹn ẹ̀yin ọba náà no wonder tẹ́ ẹ̀ sọ̀rọ̀ wọ́n lẹ ní káò ẹ tẹ́ ẹ̀ bá ní káò ẹ jáde síta tó wọ́n ẹ̀ ní káò no wonder bóyá àwọn káò yín tí wọ́n ní tẹ́ ń fẹ́ àwọn Fúlàní sí iṣẹ́ ẹ̀ tán tí wọ́n táwọn Fúlàní yẹn tán bá yín dà kiri àwọn náà ń jó pa àwọn ọmọ ìlú yín ní ò jẹ́ ká ẹ lè dá sí mo rò bẹ́ẹ̀ ni o mi ò mọ̀ bóyá bó ṣe rí ni o bóyá táwọn èèyàn wa bá wa bá a dá sí àwọn ọlọ́gbọ́n tán bá wa dá sí wọn á mọ̀ ẹ̀yin ọba ẹ jọ̀ọ́ a sì ń sọ pé káò yìí àwọn Fúlàní tẹ́ ní kán máa dá káò sí
ṣe bówó lẹ́yìn náà ń wá bàbá wa kí lorúkọ bàbá yẹn ná bàbá wa yẹn ti wá tó àṣírí tí bàbá wa sọ wípé wọ́n ní tí wọ́n bá mú káò ní tó ṣẹlẹ̀ sí wọn táwọn fojú wọn rí gangan tó ṣẹlẹ̀ sí wọn torí àwọn náà fẹ́ sin káò gbà yẹn wọ́n fẹ́ sin màálù wọ́n ní tán bá ká wọ́n wá sọ àṣírí ẹ̀ fáwọn torí pé fúlàní yẹn láìka wọn gan ó wá lóun máa sọ àṣírí tó wà nídìí káò yẹn fún wọn tán bá wọ́n wá kó wọn lọ síbi tán ti máa ń ṣe àwọn ètùtù fáwọn fúlàní yẹn fáwọn káò yẹn tán bá kó 4 àbí 8 dé ìdígi yẹn tán ṣe gbogbo ètùtù yẹn báyìí after 24 hours tó máa fi di 24 hours màálù 4 ó máa di 8 màálù 4 máa di 8 ẹ̀rí tó ṣe máa ń dà wọ́n kiri ni èèyàn ń bá màálù sùn ẹ rò pójú lásán ni ẹ mọ nǹkan tó ń ṣe ọmọ Yorùbá kan wá kó 500 díẹ̀ sínú compound díẹ̀ àti Fúlàní ó ń sìn wọ́n ẹ ti mọ̀ pé olórí ìbọ̀dé ni kò dẹ̀ sí ni ẹni tó dalẹ̀ máa bálẹ̀ lọ ẹ máa bálẹ̀ lọ gbogbo ẹ̀yin tẹ́ gbàbọ̀dé Yorùbá ẹ máa bá ilé lọ ní ọdún yìí àtọdún tó ń bọ̀ kó tó di 2023 gbogbo ẹ̀yin tẹ́ dalẹ̀ ọmọ Yorùbá tẹ́ gbàbọ̀dé tì wá tẹ́ ń jẹjẹkújẹ ilẹ̀ máa dà yín ẹ máa bá ilẹ̀ lọ ilẹ̀ máa lanu ó máa gbé yín mẹ́ bẹ́ẹ̀ ni bó ṣe máa rí nìyẹn aṣọ ọ̀run gùn bó ṣe máa rí fún yín nìyẹn kí ló dé ẹ wá da màálù wọn pariwo no wonder tẹ́ ẹ lè sọ̀rọ̀ ó ní mo ṣe sọ pé ipò ẹjọ́ o ṣé ipò àwọn ọba ṣé ipò ṣì wà fún àwọn ọba àbí àṣẹ ṣì wà fún àwọn ọba lórí ọ̀rọ̀ tó ń bẹ nílẹ̀ yìí ká lè mọ̀ nígbà tán bá ń da màálù yín tó jẹ́ pé màálù yín ló lọ jẹ oko wọn ẹ sì àwọn Fúlàní dẹ̀ mọ̀ pé àwọn làwọn ń bá yín da màálù yẹn lọ báwo náà ṣe wá fẹ́rẹ́ báwo lẹ ṣe fẹ́ fẹjọ́ sùn o ló bá tán wọ́n lẹ́yìn lẹni ká o ẹ̀yin ọba wọ́n lẹ́yìn lẹni ká o. nǹkan tó ṣẹlẹ̀ ní south lọ́dọ̀ wọn Niger Delta ẹ rí meeting tó pè. bẹ́ẹ̀ ni. bí a ti bá rí fídíò yẹn wò ẹ rí bọ̀bọ̀ tó sọ̀rọ̀ nínú fídíò yẹn ẹ rí the kind of reaction tí bọ̀bọ̀ yẹn fi react nínú bẹ̀ wípé àwọn pe meeting ní south wípé Ibrahim Gambari wá sọ wípé kìnnìkan pọ̀ ń wà pé kọ́ lọ sọ fún Buhari o bọ́sì nǹkan tí mo kàn fẹ́ fàyọ̀ ń bẹ̀ ni pé ṣe bí rí pé gbogbo àwọn gọ́fìnà wọn náà jókòó àtọ̀wọ́n bá wọn. however kó tẹ̀jẹ́ pé àwọn gọ́fìnà yẹn náà wọ́n ń gba location wọ́n ń gba anything but gbogbo wọn jókòó síbẹ̀. bẹ́ẹ̀ni mo like wọn bọ̀bọ̀ yẹn dẹ̀ ó sọ̀rọ̀ láì tiẹ̀ ní reservation rárá. ó dẹ̀ sọ̀rọ̀ yes ó ní ibò tó ń bá mú lẹ́tà wá ó ní kẹ́ má sáìnì o kẹ́ má sáìnì. ìjọba tí wàá wò lórí Sahara lẹ́yìn àwọn Niger Delta wọ́n lọ sí ọ̀wọ́n irin kan níbi tí ó ní pipeline bẹ́ẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ àwọn máa ṣọ́ọ̀tì economy tó wà ní. ẹ wọ́n jẹ́ ká dúró ṣé ní sometimes nígbà mi táwọn Yorùbá bá ń sọ̀rọ̀ gbogbo wọn wọ̀ báyìí ìjẹ́ àti yẹnu ilé wa wò níbi tí ogun ti ń jà wá nù ilé títí wa ọ̀gbọ̀n náà. wọ́n ní ilé làá wò ká tó sọ ọmọ lórúkọ. ṣé ní gbogbo nǹkan tó ń ṣàwà Yorùbá inú ilé ni wọ́n ní inú ilé lọ́tà wà. bẹ́ẹ̀ni o láìsọ lè lè ta ò lè já o. bẹ́ẹ̀ni ṣé rí nǹkan tó ń ṣe wá àwa là ń ṣera wa èmi máa ń sọ bẹ̀tẹ̀ àwọn yẹn ní ẹ̀mí tó Yorùbá ò ṣe kinní kan ẹ má sọ pé Yorùbá ò ṣe gbá o. Yorùbá náà ń da màálù ẹ jẹ́ ká mú yẹn kúrò bẹ́ẹ̀ ẹ jẹ́ ká wá tẹ̀ mú ti màálù. ìjọ wo náà àwọn gómìnà wa àtàwọn ọba wa àwọn náà jókòó wá náà wọ́n fẹ́ pé àwọn fẹ́ pé Buhari o àti kíní o kọ́ jókòó tí wọn ò bá wá ṣe ká wá ní ọ̀kan náà kó dìde kó jáde bí Gani Adams wípé tí ẹ̀ bá ti ṣe ọmọ ṣọ́ọ̀tì airport down àwọn dẹ̀ máa ṣọ́ọ̀tì international airport àti airport ibi tó ti ń kẹ́rù wọlé tó bá ṣọ́ọ̀tì bẹ̀rẹ̀ méjèèjì tó bá ṣọ́ọ̀tì ẹ̀ dáhùn kò sí Nàìjíríà mọ́ ẹ̀dùn ọ̀nà ṣáà wà lè ṣerú mítì nìyẹn kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ gbogbo àwọn ọmọ Yorùbá tá à ń gbọ́ ọ̀rọ̀ yìí lọ́wọ́ yìí. tọ wọn ń gbọ́ yín o. ṣáà lè ṣe ṣáà nẹ́ni tó lè dúró fún wa tá a fi lè ṣe. ṣáà ní ẹni tó lè dúró fún wa tá a fẹ́ ṣọ́ọ̀tì international airport tá a dẹ̀ fẹ́ ṣọ́ọ̀tì port down. port tó jẹ́ pé tá a fẹ́ sọ fún Dangote pé orí ilẹ̀ wa ló wà orí ilẹ̀ wa ló wà a máa ṣọ́ọ̀tì Dangote down ìjà lè ṣe ìjà lẹ́ni tó lè gbèjà wa
àmọ́ mo máa sọ kinní kan ní alẹ́ yìí bí bàbá Ọbásanjọ́ bá ń gbọ́ kó má jẹ́ kó pẹ́ o torí pé Ọlọ́run á béèrè lọ́wọ́ kó má jẹ́ kó pẹ́ láti ṣe àtúnṣe torí pé Ọlọ́run máa béèrè lọ́wọ́ wọn kọ́kọ́rọ́ tó di Nàìjíríà ọwọ́ wọn ló wà bẹ̀t kó má jẹ́ kó pẹ́ Ọlọ́run máa béèrè lọ́wọ́ wọn àwa Yorùbá kí gbogbo á lọ jókòó ibẹ̀ lóbúlọ rẹ̀ wà bẹ́ẹ̀ ibẹ̀ ni lọ́ọ̀yà wà ibẹ̀ ni wọ́n tó kàwé wà ẹ wo ọkọ tó ṣe ní south ṣáwa lè perú mítìnì yẹn lọ́dọ̀ títí wa kí gbogbo àwọn tí wá jókòó. ṣé báwọn nǹkan náà fẹ́ ṣe mítìnì lásán tí wọ́n lọ mobilize àwọn ọlọ́pàá àbí sójà tí wọ́n jẹ́ káwọn tí wá ṣe mítìnì. ní even ní kíní Fẹlá swine ṣé ẹ dúró ṣé ẹ lọ gbọ́ ọlọ́pàá tó wá sí ibi kíní Fẹlá yẹn orúkọ ọmọ Yorùbá ló ń jẹ́ o orúkọ ọmọ Yorùbá ọlọ́pàá tó ní kó má ṣe kíní yẹn mítì tó fẹ́ ṣe orúkọ ọmọ Yorùbá ló ń jẹ́ ẹni tó àmì tó sọ̀rọ̀ ní ensars kíní kan Táíwò ló ń jẹ́ àbí Sáúsá jẹ́ Táíwò àbí Ìgbò jẹ́ Táíwò ẹ jẹ́ ká lọ yẹlé wa wò bí kú ilé ò bá pààyàn tòde ò ní pààyàn àwọn Yorùbá wa gangan àwọn ní ṣọ́ọ̀ṣì gbogbo tó ń jà wá ẹ ṣe rí Fúlàní Yíbò àwọn kọ́ ló ń jà wá lógun má nǹkan báyìí ṣe ó máa ṣe kinní kan lórí Yorùbá something ẹ gbogbo nǹkan tó ń tú lọ́rọ̀ Èkó ẹ wo ìyá mi àdúrà wa ti gbà ẹ jà lọ tún lè ṣe ná tínú ilé ò bá ti tò ìta ò lè dùn. tó ọ̀rọ̀ ni ìyá wa kan tó ti sọ yẹn pé inú ilé òun ni ká tún ṣe bẹ́ẹ̀ ni èmi sì ń sọ fún pé Ọlọ́run dá wa dáradára o àwa ni ká yẹ ibi tá a ti sọra wa dìdàkudà ká yẹ̀ wò ẹ wò bàbá mi kan ló tún sọ bíbá yìí Táíwò wọ́n ní kò ń ṣe màálù nìkan làwọn Fúlàní ní òótọ́ ọ̀rọ̀ náà dẹ̀ sọ pé kò ń ṣe màálù nìkan làwọn èèyàn wá ní lọ́dọ̀ àwọn Fúlàní àwọn Yorùbá wa àwọn tá à ń wò tá à ń retí pé kí wọ́n bá wa dá sọ̀rọ̀ yìí bí wọ́n ṣe ní màálù lọ́dọ̀ àwọn Fúlàní ó ní wọ́n tún ní tírélà wọ́n ní àwọn trailers lọ́dọ̀ Dangote táwọn náà fi ń ṣe business tiwọn ẹ̀yin bàbá lọ́jà ẹ̀yin ọlọ́dẹ kọ ẹ̀yin àgbẹ̀ ẹ má gbàgbé ọ̀rọ̀ tá a jọ sọ ẹ dìde sọ̀rọ̀ ara yín o ẹ̀yin náà jẹ́wọ́ ọkọ ṣe wọ́n lálejò ẹ ṣe Fúlàní lálejò ẹ ṣe màálù lálejò ẹ dìde ẹ ṣe màálù lálejò ẹ má bẹ̀rù mọ́ ẹ jẹ́wọ́ ọmọ ọkọ ẹ jẹ́wọ́ ọmọ Odùduwà ẹ jẹ́wọ́ ọmọ Yorùbá ẹ̀yin ní kẹ́ ẹ jáde sọ̀rọ̀ ara yín tó bá ń ta la máa ṣe hàn náà ṣe hàn ẹ má bẹ̀rù mọ́ ẹ ti mọ̀ pé àló lórí àná ẹnìkankan àló olùgbèjà Ọlọ́run lolùgbèjà wa ọgbọ́n àtìmọ̀ tó fi fún yín yẹn ẹ̀yin náà fi dáàbò bo ara yín ẹ fi ṣe tó tọ́ àti ohun tó yẹ Ẹlẹ́dàá á dúró tì wá. 2 days ago, my sister called me that she had just been called by members of the Nigerian police force that I can no longer do the event at the shrine because they are threatening to close the African shrine if I do it there. So I'm like, there's no constitutional backing for such a thing. Like, we have freedom of association. Even if rather they are saying protest is national security, they cannot stop citizens from meeting with one another. This is another level, you know. It's not like people going on the street they want to do this. This is us in a private space saying we want to hold a meeting about our own future as citizens of this country. You know, it does show the level of disrespect that this Mohammed's regime has stood to. So I told my sister that they have to put it in writing, you know, thinking that, you know, they will be too ashamed to write such a thing, you know, that Nigerian citizens can no longer meet in this democratic dispensation. And lo and behold, they actually sent a letter. First of all, the letter is really it is a document that illustrates the destruction, not a reduction now. The destruction that is the Nigerian state. You know. First of all, manager is spelled as manger. I'm not joking, I mean, I'll pass it around, you can all see. The grammatical error of the letter
The fact that the Alausa division of police uses gmail.com and their email address, you know, so many things here just jump at one as so inept. You know, it's almost laughable. If it wasn't this serious, this is comical. For me, it is important that this government also realizes that if they do not give peaceful peace a chance, you know, peaceful change, a chance to emerge from within those that are also politically astute enough to create it, then they are the ones that will create the violence that will consume this country. You understand? It is already obvious from what happened 3 weeks ago that we, the middle class of Nigeria, we, the professionals of Nigeria, have seen that the poor of this country have finally realized that we are the conduit of oppression to them. Because we are the bankers that launder their money. We are the police and soldiers that oppress them. You know, it is through us that the conduit of these oppressors, the tyranny, the oppression, gets to the poor people of this country. We are the real estate agents that price housing away from them. We are the lecturers that corrupt the universities. We are the VCs that pass, you know, all kinds of oppressive policies on students in universities. Okay, they've seen that we are the journalists that continue to parrot the narrative of the oppressors. So when they will rise up against the oppressor, they are going to come through the people of this country. They are going to come through the professional and middle class. Just the way oppression has come through us to get to them. So it is our duty to begin to align with our people, to let the oppressors of this country know that they no longer enjoy the allegiance of the working class and professionals of Nigeria. That we that have been able to afford a little bit of comfort within this oppressive state are willing to dedicate our life, our time, and those meager resources towards the upliftment of our brothers and sisters all over this country. You understand? So this for me is the basic premise that the movement of the people has been built on. A little bit of historical background, as everybody knows. The movement of the people was the political statement my father tried to make in the 70s, and he refused to register the party. You know, Shagari and his MPN, they had their own rally at Tafawa Balewa Square, only 80,000. The MOP's one was 280,000, 200,000 more than the party that went on to win the election. So this is the rebirth of that movement, and the movement cannot survive without the support of the Nigerian professionals and the middle class. We have to do the work now to start to engage those of us in society that have been completely left behind, you know, that have been overlooked. You know, for this government to be able to say whether we are arguing today that somebody died in Lekki or not is because poor people in Nigeria are not recorded anywhere. All the animageria and beggars that migrate to Lagos, inside which data is their name. If they are the one, because the people that call protests, everybody had left Lekki. It's not everybody that was in Lekki that had family. Most of the people there were these people that were waiting for something to happen in their life. They didn't even have a home to go to after coffee was called. So how are we sure? Who will come up for them if they are shot and killed? Who will ask? Who will even know? How many people die in Lagos where there is no protest? They will be on the road, dead body on the road for days. Nobody gets to clean, nobody knows the person, nobody in the area even knows who is on the floor that is dead. So the excuses of our government, you know, we see through all these kind of things. So it is these people that have been completely left behind, ignored and silenced in this country that we are here to speak for, that we are here to unite behind. You understand? This is not a movement that wants to do, that wants to carry the people along. No. This is the movement that is built with the people, that is built for the people, and will be run by the people. We want to be able to create a new Nigeria where there are no more special Nigerians that will have to be the leaders. Maybe when this party has found its foot and it has started and it has begun to make its political statement at the polls,
maybe you will not see any of these faces here as candidates, because we would have politicized the Nigerian people enough. We would have woken them up enough to understand and to realize that leadership is in their own hands. Their future is in their own hands. The ideas that will liberate Nigerian people might not be on this table, but I want to guarantee you that this movement will be the movement to cultivate those minds, to cultivate those ideas, in the Pan-Africanist and Socialist foundation. I want to add to, you talk about the police and this later. If you know the police very well, you will not ask that question. The police is a ruling class militia. I've said that many times. Thank you very much. You know, like we have people in Nigeria who have divided the country. They are so powerful that they slice sections of the country. They are controlling, like Shekau is controlling Sambisa Forest. We have people in Niger Delta that are controlling some species. Badu was controlling a space in Ikorodu. There are people that are powerful. So the ruling class in Nigeria, they have the police as their militia. I will explain. I'm not the first person to say that. Recently, just last week, the former governor of Ogun State, Mengadane, started a leadership lecture series. So they did the second lecture in Abeokuta last week. And the guest lecturer was the former Inspector General of Police, Solomon Arashi. And at the event, he told Nigerians that the country has about 400,000 policemen. About, that means they're not 400,000. But 200,000 of them are attached to political office holders. That was coming from the mouth of an IG who retired not up to 3 or 4 years ago. So he knows what he's talking about. Less than 400,000 policemen. And the man said 200,000 of them are attached to politicians. So that will tell you clearly that they are not policing security spaces. The Nigerian police is a militia of the ruling class, and they have them many times will say anything that is not in tandem with their thinking. They unleash them on us. Just like some powerful stakeholders in Lagos have area boys as their militia, and then anytime we do anything they don't like, they unleash them on us. I'm a victim. I was in Alausa that day when they brought them in BRT boats. I was there, so I'm not speaking out of the blue. I've also been a victim of police brutality. They took me and locked me up in prison for 6 months. I'm still on trial for treason. As I'm sitting down here, I'm a suspected terrorist. That is how terrible the Nigerian police is. So that question, as a matter of fact, it's only if you don't know the Nigerian police that you will ask that question. But if you know them, we still don't have a Nigerian police yet. What we have today is an elite militia. And that is why we are in a hurry to build a Nigerian police. The kind of police that will police security spaces. Not the people that will be following 200,000 policemen, more than the number of people policing 180 million Nigerians. It's an embarrassment. And then talking about this movement, let me tell you, we have to take a multi-pronged approach to this matter. Even if we want to go into politics, the ruling class is doing everything to put a spanner on our wheel. Form a political party. If they see that you are making progress, they will send their agent provocateurs, bring them into the party to make sure that you don't make any progress. That is why we are on the street. They say revolution now. This is the reason we are addressing them is because they are using the word revolution now. Revolution inside. NSAS, where is revolution inside NSAS? They are arresting everybody. If you like, go to the street and say hallelujah now. As far as you are speaking against the government, they will arrest you. But if you go to the street and say, oh, everything is fine, we are the children of the kingdom of God, even if we are suffering on earth, we'll go to heaven, the kingdom of God is at hand, you must pray for your leaders, no. They will not disturb you. They will form a ring around you, give you water and protect you. But the moment you go to the street to say anything that they know is a threat to the ruling class, they will come after you. And so we have understood that. We know that forming political parties, we have to run to them to register us. We have to operate by the rules that they create for us. But on the street, somebody asks the question whether it's a problem to register what? The freedom of association does not require any registration. The right to associate doesn't require any registration. On the streets, we don't have any operational rules. The only thing we need is that we don't need to be violent. But when we register, go to INEC, INEC will start giving you different, they'll shift the goalposts for you and keep shifting because they are under the control of the government. That is why we have said that what they are not in control of is that we need a movement of the people that will occasionally confront them. We are not just on the street, we are doing other things that are frustrating us. But we have also found out that one of our most potent tools is to take on them frontally like we did with NSAS. And we will continue to build on that in the attempt to build an alternative political structure that will fight them on the political top. We'll continue to do that. And they are not going to set the rules for us. They will not set the rules for us.
So what you're trying to say right now is if they keep fighting, police stated that the letter that she got today is not a threat to this meeting. We know them already. We were expecting it. So are you trying to say that if they continue to fight the stand of this political party, it leads to a protest eventually? We will come back again now. They drove us away from the street. It's not their street. It's our street. They should expect us back. So we will soon be on the street again. Don't worry. It's right to say that it's actually a pre-protest. By 18th, which is tomorrow, the NSAS people will return to Jorea, Aisha, Yusuf, all of them will return to the streets tomorrow. In Lagos, they will hear from us very, very soon. See, some of these policemen, they are 28 years old, 30 years old. I am 42 years old. Should I be running away from my junior brothers on the street? They have not even gone to prison. I can't be running away from them. I don't need the announcement of a date and I will be on the street, finish. There's nothing that will happen. If they kill me, end of the matter, finish. It's as simple as that. So, when you say look up to, have faith in, it sounds like we're in a church and guiding you to one heaven somewhere. No. This country belongs to us, and that's why I like what happened with the NSAS protest. Nobody called anybody to come to the street. Nigerians were simply tired, sick and tired of what was going on. Some of the names we are hearing that they are arresting, nobody knows them. I don't know them. I've never heard about them. But I'm confident that my carrying of placards for the past 23 years, that even if I die today, there's a new brand of firebrand people that I don't even know anywhere. I saw them in Lekki, I saw them in Ikeja. In fact, they are more courageous than me when I was that age. They are ready to hold the gun and tell the Olokpa that you are mad. You don't see that one when say Buhari has been a bad boy. That one is even a girl. So I am sure that even if I decide to retire today, there is a new generation of people that are more angry than me. And that is exactly what has been my biggest problem. Because for the activists that have been around since June 12, government has found out our mumu button. They know how to divide us. They know how to tear us into pieces. They know who to give money to demobilize us. We'll be prepared. 12 o'clock in the midnight, they will call one person and give the person money. All the money has been deflated. But these new ones, they were panicking. They didn't know who to talk to. They didn't know where to start from. That is exactly what we want to support. We are not asking anybody to look onto us. Nobody should look onto me. If we want to support them, go and fight. We will help you fight the police. We will help you come to the police station and bail you. Because we have gone there plenty times. They will baptize you too. That's what we are saying. We are not asking. I'm not asking anybody to look up to me. Ó dàbí pé ṣe rí bí mo yẹn sọ yẹn a need láti máa educate àwọn èèyàn nísìn because it's like education yẹn gangan ló miss. Ní gbogbo ìlú láyé yìí mi ò rí ìlú tí wọn kì í ṣe history Nigeria nìkan náà cancel history kúrò nínú education curriculum wa pé no history. Why did they cancel history in your curriculum? Ṣé any youth gan tẹ̀ ti dìde lọ́jọ́ kan pé why was this history cancelled because of this evil act they are hiding? In October 12, 1960, this man Agba independence, this same Ahmadu Bello, go and read what he said about Nigeria. How many youth even knows that they will turn these northerners to their willing tools? Go to the north now and tell them, are they not their willing tools now? Are they not their willing tools? And they it's there. That they will ruthlessly prevent change of power. Awolowo fẹ́ débẹ̀, wọ́n pa bàbá yẹn wọ́n jẹ́ kó débẹ̀ ni. Abiola fẹ́ débẹ̀, wọ́n pa bàbá yẹn wọ́n jẹ́ kó débẹ̀ because they are ruthlessly preventing change of power. Everything tó ń sọ tí Ahmadu Bello ti sọ látọjọ́ yìí òun náà ń ṣe nísìn. Ruthlessly preventing change of power. Ẹ lọ bèrè dáadáa. Abiola on funny poison genuine. They remove Abiola's intestine. On intestine baba yẹn lọ sí Europe kon fẹ́ lọ ṣe intestine. On fẹ́ lọ ṣe autopsy intestine yẹn. Bóyá no coin ìfun baba yẹn padà sí Nigeria dé ni. Every time if you don't lick a Fulani man's house, you can never be a president. Never ever. I will not determine everything for life. You are saying one Nigeria? Are you guys for real? We need to start educating people. Go and read what Ahmadu Bello said. LOK. I will post it here or just Google the Patriot paper or Ahmadu's statement in 1960. Go and Google it. That they will capture the South region. He said it. We will capture the South and we will make sure they don't have control over their future. Do you think it's real? Don't you know that it is a weapon? Don't you know it is weapon?
ebi tán fi ń pa yín yìí, the poverty capital of the world. We are the seventh oil producing country in the world. Go and Google first 20 oil producing country in the world. Ẹ lọ wo bílù wọn ṣe rí. Compare them with Nigeria that is number 7. Kẹ́ wo Nigeria tó wà ní number 7. Kẹ́ wo poverty capital of the world. At the moment bá ṣe ń sọ̀rọ̀ yìí, the country with the highest most unemployed youth, 80% in Nigeria at the moment bá ṣe ń sọ yìí sìn. 80% they cannot even be boast of 100,000 in their bank account bá ṣe ń sọ yìí. 2019 before it was the statistics from the bank was 80% they cannot boast of 500,000 in their account. Nísìn ó ti wà 100,000, they cannot even boast of 100,000 in their account bá ṣe ń sọ̀rọ̀ yìí. We are number 3 on the global terrorism index. Nigeria has the most highest IDP camps. We have the highest missing person in the world. Go and Google all these bad statistics tó wà lórí wa. All in the name of these people, you know ni. Tó jẹ́ kí ìlú yẹn gbádùn. You are talking about one Nigeria. Ó kó àwọn èèyàn. Ó arrest àwọn èèyàn ní Nigeria. Èèyàn sọ Hausa lẹ́nu ó dẹ̀ fi sílẹ̀. Abẹ́ẹ̀ tí gbọ́ fídíò yẹn lénìí. Punch news gangan ló tún carry news yẹn. And you are talking about one Nigeria. Are you guys for real? Don't you know we are slaves? Don't you know we are slaves already on our own father's land? Adẹ̀ láwọn Yorùbá kan tó ṣe ń gbẹ̀yìn tó ń ba ẹbọ jẹ́ káàkiri everywhere. Mélòó la fẹ́ sọ, mélòó la fẹ́ kà? They said it and it will happen. Ẹ lọ kọ sílẹ̀ àfi tá bá gbáradì, because Amadu Bello said it already that they must conquer the south. Gbogbo ibi tẹ́ ẹ̀ ń rí tó ń ṣẹlẹ̀ yìí, it is a tool. They keep shipping in their population in mass number every day. Wọ́n máa gun truck, wọ́n kó wọn sínú truck wọnú ilẹ̀ Yorùbá. Don't you know that is a weapon of mass migration? Until they overpopulate your population and dominate you. By the time the war starts, they will have the same even number to match your number. Abẹ́mọ̀ wetin ọba fẹ́ jà war. You need men to fight war. You need men to fight war. Don't kó wọn wọlé sílẹ̀ Yorùbá every day. Gbogbo area abe not to dominate. Go to not skinny Southern Kaduna, sorry. They kill Christians there, they maim them, massacre them, go into churches, kill them, and you are talking about one Nigeria. Hausa Fulani ní kò lè máa rí láyé tẹ́ pé wọ́n máa gbé ọ̀bẹ̀rìn, wọ́n á dé bàǹtẹ́, wọ́n á so ìfúnpá mọ́wọ́. Bí Igbo gan ṣe lágídí tó gan, they will never do that. Àwọn Hausa Fulani, what is even Hausa Fulani? Hausa la mọ̀. On hijack gbogbo ẹ̀ wọ́n sọ da Hausa Fulani. Look at Borno today. The hegemonism why don't you Borno don't you fight a war burúkú ní Borno? I don't even think a lot of people know, because they want to conquer that Borno itself. Because everywhere not in Nehemiah sí. But wọ́n ti Nehemiah ní Nehemiah, because Seriki ló sì wà ní Borno yẹn until they take over that Borno and install their emir there. They have emir in Lagos, they have emir in Igbo land as well. Wọ́n ti lẹ́mìà nílẹ̀ Yorùbá, wọ́n ti lẹ́mìà ní Igbo. Kí lẹ́mìà wá ń jẹ, kí náà ń fẹ́ mìà jẹ nílẹ̀ Yorùbá fún? Because in that Borno, they still have a Seriki as their leader, and they want to take over that territory, that same Borno yẹn. You guys are talking about one Nigeria. You better go and Google and go and research about Sokoto's caliphate before you start talking about one Nigeria. Ṣé yóò rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní of recent yìí sìn àwọn DSS wọ́n ṣe recruitment and they gave the north 535 positions, they gave the south 93 positions. When we talk about resource management as well, so many things. Mélòó la fẹ́ kà? The first 5 states tó ń remit owó jù sínú pọ́ọ̀sì federal government nísìn, they are all from the south. Allocation tí gbogbo 5 states tó ń remit yẹn tí wọ́n receive every month, when you add all those allocations together, kò tí ì tó allocation tí Kano ń gbà. Kò tí ì tó allocation tí Kano ń gbà. Gbogbo alamọye tá Abacha jí. Up till now, they are still recovering Abacha loot. How many Yoruba or Igbo has ever stolen like that? Gbogbo alamọye tí Babangida jí, ta ló lọ tọwọ́ bọ constitution tó dá gbogbo nǹkan táwọn bàbá Awólọ́wọ̀ ṣe síbẹ̀?
Sheba people you know, don't you know they have plan for you guys? No, we need to start educating people. This is not a joke. We are sitting on a serious tribal time bomb, if you guys don't understand. They messed everything up. Look at Dazuki Mbeyensin. The guy embezzled like almost half of Nigerian treasury. Where is he today now? He's enjoying in his villa. Enjoying in his villa. While so many soldiers have been killed, buried in shallow graves. They will come here and be presenting these people to you as innocent, as àwọn Hausa ló dá, àwa Yorùbá, àwọn Igbo dá, àwa là ń ṣe Yahoo, àwa là ń ba Nigeria jẹ́. You guys are fools. You are all fools if you don't know. All fools. Look at EFCC as well. This Magu is ṣé Yorùbá náà ni? Ṣé Igbo ni? Look at how much they are looting in our own presence here. Mo send audio convalencing. Even our own food, we cannot even supply our own food. That is very dangerous. Very, very dangerous. Bó ṣe wà ẹ́sìn, tí wọ́n bá ṣẹlẹ̀ ẹ́sìn, just the same thing tó ń ṣe fáwọn Igbo nígbà Biafra war. That is exactly what they will do to us, because when they stop supplying us food, that's the problem. Kò sóúnjẹ tá máa jẹ. Charlie, oúnjẹ tá fẹ́ jẹ dà. Ṣé tó máa ń jagun náà lè fẹ́ lọ gbin oúnjẹ? You can't get food. Àwọn náà máa gbé ṣu wá, àwọn náà máa gbé tomato, àwọn náà máa gbé everything wá. They said no rice importation. They shut the border in the south and they opened the border in the north. The largest rice mill nísìn is in Kebbi State. Kebbi State, go and Google it. Ọjọ́ tí Buhari lọ commission kìíní yẹn, a lot of you will see that video. Tí bọ̀bọ̀ kan fẹ́ hug ẹ̀ báyìí táwọn security bò tán ní pé wọ́n fẹ́ attack ẹ̀ ni. That was Kebbi State. Look, go and check that video. You will see the thousands and thousands of rice of bag that was mounted there. Àwọn náà supply gbogbo oúnjẹ tá à ń jẹ. We can't supply our own food. Àwa Yorùbá àjọkò síbẹ̀ à ń wòran. You are talking about one Nigeria. They've dominated everywhere. Keep fooling yourselves. Keep fooling yourselves. Ṣé bó máa ṣẹlẹ̀ ojú wa ló máa ṣe? Ó máa ṣẹlẹ̀ now. We need to start educating people. We need to start educating ourselves seriously. And when I say seriously, ordinary Àmọ̀tẹ́kùn. It is even in our constitution that self-defense is allowed. Kalosh Àmọ̀tẹ́kùn, they are still saying no. Oh, fẹ́ fún wọn níbọn, and they have JTF, they have all Ishba and everything in the north, but they will not allow Àmọ̀tẹ́kùn in the south. Please, let's get sense. Let's get sense. Ẹ ṣé gan.